ọba mímọ́, mo yíyan olóore, mo yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Mo yíyan ọba mímọ́, mo yíyan olóore mi, èmi yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Èmi yíyan ọba ayérayé, arúgbó ọjọ́ bàbá rere, ológo dídá àwí máyẹ̀rù, èmi gbé ọ̀gá olóore mi o. Ó ṣé bàbá o. Mo yíyan ọba mímọ́, mo yíyan olóore mi, mo yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Mo jó mo yọ̀ níwájú rẹ, mo wà rúgbúrúgbú fún ọ, èmi kan sára sí ọ, ìwọ tó ṣolóore mi, ìwọ lọba mímọ́ o, ìwọ lológo jùlọ, tí kò pín ògo rẹ o lórí ayé mi pẹ̀lú ẹnikẹ́ni. Ó ṣé bàbá o. Mo yíyan ọba mímọ́, mo yíyan olóore mi, mo yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Àtògbè jùlọ bàbá, ọba mímọ́ ni ọ́ o, èmi ṣe ènìyàn lógo, èmi fọpẹ́ ìyìn orúkọ rẹ̀ àwí mọ́yọ̀. Ó ṣe ayérayé, mo yíyan olóore mi, mo yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo, ìwọ nìkan lọ́pẹ́ yẹ, ìwọ ọba mímọ́ o, ìwọ nìkan ni yín yẹ, ìwọ olóore mi, agbanilágbàtàn o, tó wáyé mi là o. Ṣebí ìwọ lọba tó jà, tó ṣẹ́gun fún mi lójoojúmọ́, èyí ògo ọlá rẹ lẹ́nu mi lọ́jọ́ gbogbo. Ó ṣé bàbá rere o. Mo yíyan ọba mímọ́, mo yíyan olóore mi, mo yíyan olùgbàlà, ìwọ ló ṣàgbára mi. Ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó. Ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín, Olúwa, ẹ ti tóbi tó. Ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó. Ẹ tóbi lọ́pọ̀lọpọ̀ bàbá, ẹ ṣé o. Ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó. Ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé, ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, àwọn ayé kò lè gbà yín, Olúwa, ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín, Olúwa, ẹ ti tóbi tó. Ẹ ti tóbi tó Olúwa, kò sẹ́ni tá a lè fi yín wé, ẹ ti tóbi tó. Ẹ ti tóbi tó Olúwa, kò sẹ́ni tá a lè fi ṣàkàwé yín, ẹ ti tóbi tó. Ọlọ́run tó ṣiṣẹ́ rírí, ẹni tí a kò rí, ẹ ti tóbi tó. Ọlọ́run tẹ́nikẹ́ni kò rí, tí àgbóhùn rẹ̀ lójoojúmọ́, ẹ ti tóbi tó. Ayérayé tẹ́nikẹ́ni kò rí, tó ń fàgbà gbogbo dára ire láyé àwọn àyànfẹ́, ẹ ti tóbi tó. Ọlọ́run ológo tó di gbogbo ògo, tó gba gbogbo ògo lójoojúmọ́, ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín, Olúwa, ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín, Olúwa,
ẹ ti tóbi tó Olúwa o, ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé. Ẹ ti tóbi tó, ẹ ti tóbi tó Olúwa, Ọlọ́run gbogbo ayé. Ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín Olúwa. Ẹ ti tóbi tó. Àwọn ọ̀run kò lè gbà yín, gbogbo ayé kò lè gbà yín Olúwa. Ẹ ti tóbi tó. Ẹ̀yin ni Olúwa o, Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba títí láé, ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin ni Ọlọ́run tó jà tó ṣẹ́gun fún gbogbo àwọn lójoojúmọ́ nígbà gbogbo títí la ó máa yìn ológo yín ní Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin ni alágbára tó ṣẹ́gun fún wa níwájú gbogbo àwọn tí wọ́n ń pera wọn lálágbára lórí ayé wa. Ẹ ṣé bàbá o, ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin lágbàdé lágbàtàn ò tó ń gbà wá pátápátá lọ́wọ́ àwọn tí wọ́n lágbára jù wá lọ lójoojúmọ́. Ẹ ṣé bàbá o, ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin ni Ọlọ́run tó tọ́tọ́ yẹ láti máa yìn, kò tún sọ́lọ́run mìíràn mọ́ tó tún yẹ láti máa gbéga. Ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, àgbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ẹ̀yin lèmi yóò mọ fọpẹ́ ìyìn ògo mi fún. Ẹ ṣé, ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, gbogbo ìmọ̀ bí ètè bí tẹ̀bẹ̀ yín lọ́lọ́run tó sọdá tán tó sọdọ̀ fò lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa o. Ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin ni Alpha Omega, ayé gbogbo àwọn àyànfẹ́ yín, ojúlówó ọmọ yín amóore láti yìn ológo. Yín ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ní gbogbo ọ̀nà ògo ìyìn ọlá ọpẹ́ wa gbọ̀nrẹ́ kí a mọ́ wá fún wọn kò ṣe bàbá rere o. Ẹ̀yin ni Olúwa. Jèhófà, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ó ṣé Jésù, ó ṣé, ó ṣé Jésù, ó ṣé o. Àwa dúpẹ́ o Jésù, ó ṣé bàbá, ó ṣé Jésù, ó ṣé, ó ṣé Jésù, ó ṣé. Àwa dúpẹ́ o Jésù, ó ṣé bàbá, ògo ọlá ni fún ọ Jésù, ó ṣé. Ìyìn ọpẹ́ la mo mú wá fún ọ, ó ṣé. Arúgbó ọjọ́ èmi yìn ọ́ lógo, ó ṣé bàbá rere, ó ṣé Jésù, ó ṣé, ó ṣé Jésù, ó ṣé. Àwa dúpẹ́ o Jésù, ó ṣé bàbá. Ọlọ́run bá ń gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò pé Dangote lè san ọ́, kò sọ́lọ́ owó kan ò tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún jíjà tó ṣẹ́kun fún mi lójoojúmọ́. Ó ṣé bàbá. Ọlọ́run bá ń gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò pé Dangote lè san ọ́, kò sọ́lọ́ owó kan ò tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù fún afẹ́fẹ́ tí mò ń mí. Ọlọ́run bá gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí o. Èló ni mo rò pé
dàgó tó lè san, kò tó lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo yíyá òjì ọba fún ogun tó jà tó ṣe fún mi nígbà gbogbo. Ó ṣe bàbá Ọlọ́run bá gbowó fún afẹ́fẹ́ tí mò ń mí. Èló ni mo rò rí pé dàgó tó lè san, kò tó lọ́wọ́ kan o tó lè sanwó ẹ̀mí o. Mo dúpẹ́ o Jésù tí afẹ́fẹ́ tí mò ń mí. Hosanna, Hosanna, sọ́lọ́run àwọn ọlọ́run tó ń ṣẹ́gun fún wa lójoojúmọ́. Hosanna, 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 sọ́lọ́run àwọn ọmọ ogun tó ń ṣẹ́gun fún wa lójoojúmọ́. Hosanna, 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 sọ́lọ́run àwọn ọmọ ogun tó ń gbà wá là nígbà gbogbo. Hosanna, 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 sọ́lọ́run tó ṣẹ́gun fún wa nígbà gbogbo. Hosanna, tí ọba àwọn ọba títí láéláé. Hosanna, sọ́lọ́run alágbára tí kìí pín ogun rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni rárá o. Hosanna, sọ́lọ́run tó fi gba gbogbo gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n pera wọn lálágbára jùlọ orí ayé ẹni kọ̀ọ̀kan wá o. Hosanna, fún bàbá tó pa wá mọ́ kúrò nínú ewu bí gbogbo lọ́jọ́ gbogbo nínú ìrìn àjò wa gbogbo. Hosanna, Hosanna, sọ́lọ́run ayérayé tó gbà wá là o. Hosanna, 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 sọ́lọ́run àwọn ogun tó láyé ọ̀padà nígbà gbogbo. Bàbá, ẹ ṣé o bàbá, ẹ ṣé o bàbá, àwọn àdúgbò bàbá. Bàbá àgbà arúgbó ọjọ́ òwe o bàbá, ẹ ṣé o bàbá, àwọn àdúgbò bàbá. Bàbá o bàbá, bá ṣe o bàbá, ẹ ṣé o bàbá, àwọn àdúgbò bàbá. Bàbá, àwa mo fẹ́ wá fún ọ, àwa yíyọ lógo, àwa gbé ọ. Ìwọ mo bá tó ń gbá ayé mi là lójoojúmọ́ o ṣé o. Àti nílẹ̀ yìí tí kìí ṣe ní lójú o. Ajagun tó ń ṣẹ́gun fòdì ní gbogbo ọ̀nà ìwọ làwa gbéga o. Àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa, ìwọ bá tó fi àdúrà rẹ̀ hàn. Láti mọ̀ gbà wá, láti mọ̀ ṣẹ́gun fún wa níwájú àwọn ẹni bí. Láti sọ gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára jẹ́ ní yẹ̀yẹ́. Ẹni ẹ̀gàn, ẹni àbùkù, ẹni àtẹ̀pá. Látàlẹ́ṣẹ̀ nìkọ̀ọ̀kan wá ògo ní fún ọ. Ó ṣe bàbá rere. Bàbá lógo dídán, ìwọ làwa fọpẹ́ fún, ìwọ làwa fèyí fún, ìwọ làwa yìn o. Torí pé o tún ti dìde pẹ̀lú agbára rẹ, o tún ti jẹ́ ti gbogbo agbára rẹ, ti gbogbo ìjọba rẹ o. Láti gba ìjọba ohun gbogbo, láti fi títóbi àdúrà rẹ hàn wípé ìwọ lọ́lọ́run alágbára
ìwọ ni ọlọ́run àwọn ọlọ́run kò sọ́lọ́run mìíràn kò sàlágbára kankan mọ́ láti gbà wá ìwọ ó sì gbẹ nìkankan wá àtàwọn àtàwà níbí àtàwọn tí wọ́n bọ̀ wá tí wọ́n ò wá kúrò lọ́wọ́ gbogbo àwọn tí kì í ṣalágbára ṣùgbọ́n tí wọ́n pera wọn lálágbára o ìwọ yóò gbà wá kúrò lọ́wọ́ gbogbo àwọn tí kì í ṣọlọ́run tí wọ́n pera wọn lọ́lọ́run ègún èpè májẹ̀mú ìyòsàdílé májẹ̀mú ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ gbogbo pátápátá ìwọ yóò fi wọ́n ṣẹ̀sùn ìwọ yóò fi wọ́n ṣẹlẹ́yà ìwọ yóò sọ wọ́n dohun asán tí kò sí nítorí ìwọ nìkan lálágbára kò sálágbára kankan mọ́ lẹ́yìn rẹ o ìwọ nìkan lọ́lọ́run kò sọ́lọ́run mìíràn mọ́ lẹ́yìn rẹ o làwa ṣe yìnyín láti gbé ọ̀gá àtàwọn táwa níbí àti gbogbo àwọn tí wọ́n gbọ́ wá tí wọ́n wò wá àti sọ wípé bàbá àgbà ẹ ṣé o bàbá rere àwa dúpẹ́ àgbogbo ọjọ́ o bàbá ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa àjọ ìwọ náà ló pẹ̀tì rẹ níbi gbogbo tó ń kó lè wípé o ṣé bàbá wípé nípa agbára rẹ ìrànlọ́wọ́ rẹ gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára lórí ayé mi tí wọ́n ní ìrànlọ́wọ́ kò sí fún mi látọ̀dọ̀ rẹ wá gbogbo wọ́n ti jẹ́ ní ìgbà rúrò lórí àlàyé wọ́n ti jẹ́ ní àná wọ́n ti di tó yá wèrè wọ́n ti jẹ́ ní tó nù tí wọn kò lè rí mọ́ o ṣé bàbá o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwọn àdúró pẹ́ bàbá. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ gba ọpẹ́ àti ìyìn fún títóbi rẹ nínú ayé mi èyí tí ò fi ra rẹ hàn ní alágbára fún títóbi rẹ nínú ayé mi èyí tí ò fi ra hàn ní ọlọ́run láti bọ́ sọ gbogbo àwọn tí wọ́n pera alágbára tí wọ́n sọ pé àwọn jù mí láti mọ̀ fara ní mí ni láti bọ́ sọ bí aṣẹ́gun lórí gbogbo àwọn tí wọ́n pera wọn lé ọlọ́run lórí ayé mi láti mọ̀ fàáyé mi láti mọ̀ fà kó mi sòfà láti mọ̀ dá mi sójú kan náà ni bàbá gba ọpẹ́ àti ìyìn àdúrà pẹ̀lẹ́ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo yí orúkọ rẹ lógo bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbé orúkọ rẹ ga ayérayé àtóbi jùlọ èbí tó ń jẹ́ èbí ni mo ṣe bẹ̀rù ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ bàbá mi lórúkọ Jésù gba ọpẹ́ àti èmi àtóbi jùlọ lórúkọ Jésù gba ọpẹ́ àti èmi olùrànfẹ́ lórúkọ Jésù gba ọpẹ́ àti èmi wípé ìwọ fira rẹ hàn nígbà gbọdọ̀ gbogbo ní gbogbo ọ̀nà wípé ìwọ lálágbára ìwọ pé ìwọ fira rẹ hàn ní gbogbo ọ̀nà wípé ìwọ di Ọlọ́run àyító ń jà tó ṣiṣẹ́ gun fún mi àyíláti wájú gbogbo àwọn tí wọ́n pera lálágbára àlórí ayé mi àyíláti wọ́n sọ pé kí ìrànlọ́wọ́ kò sì fún látọ̀dọ̀ rẹ wá gbogbo àti wọ́n pera wọn ní Ọlọ́run lórí ayé bàbá ogun kan ṣe tèmi tí wọ́n sọ pé àní kò ṣe ẹni tí ó gbà mí lọ́wọ́ wọn Olúwa mo yìn ọ́ lógo mo sọ gbogbo rẹ̀ ká mo sọ pé ìwọ fẹ́ ààrẹ kan gẹ́gẹ́ bí alágbára ìwọ fẹ́ ààrẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ó ṣe ń gbà mí pápátá lọ́wọ́ gbogbo wọn ó gbà iṣẹ́ ìṣàbí sójà pé ogun òṣìṣẹ́ pápátá kù lọ́wọ́ wọn Olúwa ó fún mi lómìnira pé pápátá ògo ní forúkọ rẹ èṣì ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èṣì ní forúkọ àyíbẹ̀ bàbá mo mọ̀ sọ wípé ó ṣe fún gbogbo agbára ẹni kọ̀ọ̀kan wọn tí wọ́n sọdá sọ́sọ́dọ̀ fún mo sọ wípé ó ṣe fún gbogbo ìjọba wọn tí wọ́n dáná sùn tí wọ́n kọ́ lu ẹ̀bá tí wọ́n sọdọ̀ ohun tí kò ṣe ògo ní forúkọ rẹ pé wọ́n jẹ́ ara rẹ pé ìwọ lágbára ìwọ jẹ́ ara pé ìwọ ni Ọlọ́run nínú ayé mi àìrúṣọ́ ẹ̀sẹ̀ ṣọ́ ìjọba àwọn olùgbà gbogbo àìláti mọ̀ fìlọ́ sílẹ̀ láti mọ̀ fìlọ́ sẹ́sìn láti mọ̀ lójú tí wọn àìláti mọ̀ gbẹ̀mí láti mọ̀ gbẹ̀mí láti mọ̀ sọ bídèmí mi àti ìbàtí gbogbo ìṣẹ́ wọn bá ògo 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 ní forúkọ rẹ fún ìjọba àti agbára àti aṣọ ìbọn tó sọ kalẹ̀ gẹ́gẹ́ bí agbára rẹ àti tóbi rẹ jútà náà lọ láti gba ìjọba ìjọba láti gba gbogbo ìjọba láti rẹ gbogbo ìjọba láti fi àjùlọ ìjọba àti láti mọ kí ayé ẹni kọ̀ọ̀kan wa àtàwátàwà nígbà tí wọ́n wà kọ́mọkún fún ògo tuntun kọ́mọkún fún ìgbéga tuntun ìṣeré tuntun àti òmìnira tuntun ògo ní forúkọ rẹ yìí ní forúkọ rẹ òṣìṣẹ́ àìmọ̀ ìmẹ́ta kan gba ọpẹ́ ọ̀rẹ́ tí mo gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. akadínú òwe orí Dávídì orí ìkẹta ẹsẹ̀ kìíní dé ìkẹrin rẹ̀ ìwé orí Dávídì orí 3 ẹsẹ̀ 1 dé 4. Olúwa àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún un nípa ti Ọlọ́run ṣùgbọ́n ìwọ Olúwa ní asà fún mi ògo mi àti olùgbé orí mi sókè
èmi yóò fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbọ́ ohùn mi. Èmi fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbọ́ ohùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ọlọ́run, mo gbà ọ́ gbọ́, mo gbẹ́kẹ̀lé ọ, ìwọ ló gbà mí tó sì tún mọ̀ gbà mí nígbà gbogbo. Alágbára tó ní kò sí ẹni tí yóò gbà mí, fi àjùlọ rẹ̀ hàn kó ṣẹ̀sìn. Ọlọ́run lèmi gbẹ́kẹ̀mí lé, ta ni wọ́n gbẹ́kẹ̀lé rẹ lé? Ọlọ́run lèmi gbàgbọ́, ta ni wọ́n gbàgbọ́? Sọ èyí tó jẹ́ pé nígbà gbogbo ló ń gbà mí. Síwájú sí nígbà gbogbo ni ó sì túnbọ̀ gbà mí. Lọ́wọ́ gbogbo àwọn tí wọn kì í ṣalágbàsùn, tí wọ́n pera wọn ní alágbára. Lọ́wọ́ gbogbo àwọn tí wọn kì í ṣe Ọlọ́run, tí wọ́n pera wọn lọ́lọ́run. Lórí ayé mi àti lórí gbogbo tí ṣe ohunkóhun kan tí ṣe tèmi, tí wọ́n sọ pé kí ni kò sí ẹni tó lè gbà mí. Bẹ́ẹ̀ náà ni ìwọ náà, tó bá jẹ́ pé Ọlọ́run ló gbẹ́kẹ̀lé, tó jẹ́ pé Ọlọ́run ló gbàgbọ́, tó jẹ́ pé òun ló gbára lé, gbọ́, òun lẹni tó ti ń gbà ọ́ wá láti ilẹ̀ wa, òun lẹni tó tún gbà ọ́ lọ́wọ́lọ́wọ́, òun náà tún lẹni tí ó tún mọ̀ gbà ọ́ nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Lọ́wọ́ gbogbo àwọn tí wọn kì í ṣalágbàsùn, tí wọ́n pera wọn lálágbára lórí ayé rẹ̀ àbí lórí ohunkóhun kan tí ṣe títì rẹ̀. Lọ́wọ́ gbogbo àwọn tí wọn kì í ṣe Ọlọ́run sùn, tí wọ́n pera wọn lé Ọlọ́run lórí gbogbo lórí ayé rẹ̀ àbí lórí ohunkóhun kan tí ṣe tirẹ̀. Ojoojúmọ́ ló sì mọ borí wọn. Ojoojúmọ́ ni wọ́n mọ̀ lé ọ̀sùn wọn wò ní bá ọ. Ojoojúmọ́ ni wọ́n mọ̀ títí ogun, ṣùgbọ́n àwọn gangan fúnra wọn ni wọ́n mọ̀ parun sínú ogun náà. Nítorí pé kí ni Ọlọ́run alààyè, ẹni tó dá ọ̀run ọ̀run àti ayé, ẹni tá a pè ní olórí àwọn ọmọ ogun jagunjagun, adàgbàmọ́dògbò, arúgbó ọjọ́, ọba ìbẹ̀rẹ̀ àti òpin, ọba títí láíláí, ọba tí kì í kú, ọba tí kì í tí, ọba tí kì í kọ, ọba tẹ́nikẹ́ni ò lè rọ̀ lóyè. Ó ń gba gbogbo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé, ó gba gbogbo àwọn tí wọ́n gbàgbọ́, ó gba gbogbo tí wọ́n gbára lé. Nítorí pé ó ti fìdí rẹ̀ múlẹ̀ náà rẹ̀ wípé kí ni òun kì yóò dojú ti ni, bẹ́ẹ̀ ni òun kì yóò kọ ẹnikẹ́ni yóò kó wù tó bá tọ̀ wá. Àgbàtán ni mo gbani kì í gbani kù síbi kankan. Kì í sì gbani láti mọ fi ìkan dín kan rárá. Ọlọ́run kọ́, èṣù olórí burúkú màlè yẹn, òun ló nìyẹn. Ènìyàn, àwọn ẹni kà, àwọn ẹni búburú ni àwọn ni wọ́n nìyẹn. Àwọn ni wọ́n máa ń fi kan gbà kan lọ́wọ́ ènìyàn láti gba ayé, láti rẹ̀yàn lọ́wọ́ àbí láti ṣe nǹkan fún yàn. Ṣùgbọ́n Ọlọ́run tó bá fẹ́ gbà yàn, ó gbà yàn tán pátápátá, tó bá fẹ́ ṣe lórí aṣọ lórí tán pátápátá ni. Òun nìkan ni Ọlọ́run, ìjẹ́ pé kí ni lẹ́yìn rẹ̀ òun náà sì tún ni. Gbà á gbọ́, gbẹ́kẹ̀lé, gbára lé, dúró nínú ìfẹ́ rẹ̀, mọ̀ rìn nínú àṣẹ rẹ̀. Ó sì rí wípé kí ni ó ti ń gbà ọ́ láti ilẹ̀ wa pẹ̀lú bó ṣe mórí, pẹ̀lú bó ṣe mọrí rẹ̀, pẹ̀lú bó ṣe mọ pẹ́dú, pẹ̀lú bó ṣe jẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tó níwájú rẹ̀ wípé Ọlọ́run ṣe gbọ́ mi, ó ti ń gbà ọ́ síbẹ̀. Nínú gbígbà ọ̀tọ̀ gbà lọ́wọ́ àwọn alágbára àtẹnìkalẹ̀, àwọn tí wọ́n pera wọn lọ́lọ́ lórí ayé rẹ̀, àwọn tí wọ́n pera wọn lágbára lórí ayé rẹ̀, láti tí wọ́n sọ pé kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ wọn ni. Lọ́fà tó fi náà fàdé àti lè mọ ọ̀rẹ́ ti wípé kéde ọwà lára àwọn tó yẹ kọ́lọ́run ṣe lóore, ṣùgbọ́n tọ́lọ́ kò ṣe lóore. Irọ́ ló sì ń pa ọ́. Àìfarabalẹ̀ rẹ kí ojú rẹ kó lè rí mú lójú kọ́ ọmọ sọ bẹ́ẹ̀. Tó bá jókòó, tó bá sì sùn dáadáa, tó bá farabalẹ̀, ó rí wípé kí ni oore tó lọ ṣe fún ọ pọ̀ ju ohun tí wọ́n fojú sí lọ. Ohun tí wọ́n béèrè tí ó tẹ̀ lọ́wọ́, ìwọ sọ wípé kí ni Ọlọ́run lójú kọ́ ọmọ sọ pé Ọlọ́run ò tí ì ṣe ọ lóore. Àwọn tó bá ṣe fún ọ tó yàtọ̀ sí tó ò béèrè nǹkan, àwọn kankan ló sàtọ̀ sí ọ tó yẹ kó ní ò béèrè fún ṣùgbọ́n ó fi fún ọ. Àlàáfíà sóò béèrè àlàáfíà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ó fi fún ọ. Àwọn kan ti dúró tí wọ́n pera wọn lọ́lọ́run lórí ayé rẹ̀, tí wọ́n pera wọn lálágbá lórí ayé rẹ̀ pé kò sẹ́ni tí ó gbà ọ́ lọ́wọ́ wọn, tí wọ́n náà wò ní fún ọ lálàáfíà, ẹgbẹ́ àwọn ìjọkọ̀ lálàáfíà, ṣùgbọ́n òun fi àlàáfíà fún ọ. Òun ló gbà ọ́ lọ́wọ́ wọn. Ọ̀gbọ́n ti béèrè sọ ni. Ó ní ìbá ṣe pé Ọlọ́run bá lè síyàn lójú kéèyàn orí ogun tí ń jà fún, tí ń ṣe fún ènìyàn ni. Èèyàn bá mọ̀ wípé kele ogun tí èèyàn ń dojúkọ kò ní nǹkan sí pẹ̀lú ogun tí Ọlọ́run ṣe fún ènìyàn pàápàá. Yẹ pé kí ni ogun tọ́lọ́run jà tí ń ṣe fún wa ọ̀pọ̀ ju èyí tí à ń fojú rí lọ. Ẹ̀rùnrún là ń fojú rí tá a sọ pé kí ni
Ọlọ́run jẹ́ ṣẹ́gun fún wa ìtọ́ ṣẹ́gun fún wa gangan ojú tá a fojú lọ yẹn ètò túmọ̀ sí wípé kí ni ọ̀rọ̀ tí àwọn ìbámu sọ nítorí wípé kí ni ogun tọ́lọ̀ bá ti ṣe ni mo fi hàn ènìyàn tọ́lọ̀ bá ti fi ogun kan hàn yẹn pé ogun kan jà ó túmọ̀ sí pé Ọlọ́run ṣe kí ni o ti ṣẹ́gun yẹn ló fi hàn yẹn pé wọ́ ogun tí mo kọ́ yọ nínú rẹ̀ ni so kò sí tó dáa pé kéèyàn mọ̀ sí kí ni kọ́ mọ̀ dúpẹ́ kó sì mọ̀ gbégbèsè bó ní ogun yóò sí ní padà dìde mọ́ bó ní ogun yóò sì padà borí mọ́. gbọ́ ìwọ tí o tún ṣe kí ni tó tún wà nínú àhámọ́ yẹn àǹfààní bẹ fún ọ láti bọ́ nínú àhámọ́ yẹn wo àwọn ni wọ́n sọ wípé ò lè bọ́ ọ̀ gbọ́ tó lórí ẹ sọ ni ayé ló sọ wípé ò lè níláárí ènìyàn ló sọ wípé ayé rẹ kò lè látúnṣe wòlíì ló sọ wípé ayé rẹ kò lè nítumọ̀ Sátánì ló sọ wípé ó ti parí fún ọ kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ohun tọ́lọ́run ò sọ gbogbo yòókù táwọn èèyàn wí asán ni ènìyàn gẹ́gẹ́ mọ́ sọ ìwọ gọ́gọ́ fúnra rẹ o lè ti wò ó sọ́tún wò ó sósì wò síwájú wò sẹ́yìn kan sọ pé kí ló tún kù ju pé kí kò dé gbọ́ ikú kọ́ ló kù gbogbo ẹni mo fi sọ fún ọ ohun tó nídìí òun ní pé kí ni gba Ọlọ́run gbọ́ gbẹ́kẹ̀lé gbáralé dúró nínú fẹ̀rẹ̀ wá ojú rere má gbàdúrà láì sí àṣà rẹ̀ má béèrè fákọ̀tún agbára tí omi iná mi mọ̀ ní ọ̀tún láti mi àti àṣà rẹ̀ má kíyèsí àjò rẹ̀ béèrè fún dáríjì ní ojoojúmọ́ ìwọ gbogbo fún ẹ kó sí mọ́ yàgò fún gbogbo tí ń ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ gbọ́ mi ohun rere tó kù tó yẹ kó gbéṣe nínú ayé ọ̀pọ̀ ju ohun tá a lè ròyìn lọ. ògo tí mo jẹ́ kéèyàn orílẹ̀ nínú ọ̀ràn rẹ gbọ́ mi àǹfààní bẹ fún ọ láti rí gbogbo àwọn ògo yẹn lò gbogbo àwọn tí wọ́n ti kó nínú ọ̀ràn rẹ tí wọ́n rógo lò kò sí ẹni tí ó gbógo wáyé nínú wọn ògo wọn tí wọ́n rí lò yẹn àǹfààní bẹ fún ọ láti gba gbogbo ògo yẹn láti lo gbogbo wọn mọ́ títí ẹ̀ ohun tó dídì rí pé má sọ ìrètí nù àwọn tí wọ́n sọ pé ó ti tẹ̀ yẹn àwọn tí wọ́n sọ pé kò sẹ́ni tí ó gbà yẹn àbí ìwọ gbogbo fúnra tó sọ pé kí ni kò sí kankan tó kù síbi kankan mọ́ ó ti tán gbọ́ mi Ọlọ́run jẹ́ kó di mọ̀ fèmí àti ẹgbẹ́ kí ni kò ti tán. èmi gángan túmọ̀ wà níwájú rẹ̀ àmọye ìgbà tí wọ́n ní ó ti tán kò sí kankan àmọ́ ìgbà tẹ́bi náà ti wò pé kiri ó ti tán kiri mo fẹ́ ṣe kò sí sọ́nà àbáyọ kankan mọ́ gbọ́ ṣùgbọ́n èmi ò fi pa àkọsọ pé kí ni o lóòótọ́ mo sọ fọ́lọ́run pé ó ti sú mi ó ti rẹ̀ mí wàhálà yìí ti pọ̀ jù èwo ló dé mo kó nú ọ̀kan mo bọ́ nú ọ̀kan èyí tí mo fi parẹ́ ni wípé Ọlọ́run lẹ́yìn rẹ̀ tàlẹ́ náà tó tún lálágbára tó ní ọ̀nà àbáyọ sí kankan sígbó sí ìṣòro ayé ènìyàn bí kò ṣe wọ́n ọwọ́ rẹ ló kù sí èmi ti ṣe wọn bá tí mo lè ṣe dùnú lónìí ohun kan tí mo mọ sọ nìyẹn ní àwọn àkókò kan mọ sọ ṣé kéye kú gan ṣé kò sàn ju pé kí ni kí n mọ sọ́fà kí n mọ láàrin lọ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó dímọ̀ fún mi pé kí ni ikú kọ́ lọ́kàn bẹ́ẹ̀ náà ni ó ń kọ́ sí wọn náà wo ikú kọ́ lọ́kàn òbèdédò mo retí wípé ikú lọ́kàn Ọlọ́run jẹ́ kó yé pé ikú kọ́ lọ́kàn Ọlọ́run yìí gba òbèdédò ń padà lójijì ẹ̀rù bà gbogbo orílẹ̀-èdè títí débi wípé ọba Dáfídì gẹ́gẹ́ fúnra rẹ̀ ó jó ijó àbúradì sí òhòhò láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run gbọ́ mi kò títàn àwọn tí wọ́n sọ pé títàn fún ọ yẹn irọ́ ni wọ́n pa gba Ọlọ́run gbọ́ gbẹ́kẹ̀lé gbé nínú ìfẹ́ rẹ̀ mọ̀ nínú títọ́ nínú ìlànà rẹ̀ máa mọ̀ kí ni òótọ́ Ọlọ́run retí látọ̀dọ̀ rẹ̀ àti kí ni ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ wàá mọ̀ béèrè fún ọ̀tún agbára àti ní èmi mímọ́ láti mọ gbégbèsè bóyá àti bó ṣe láti mọ rí bóyá àti bó ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run wo mọ̀ wà níbi tọ́lọ̀ bá fẹ́ kọ́ wa gbogbo wọn pátá ò ní pàdàgbà kan lórí ayé rẹ̀ gbogbo wọn pátá asán ní gbogbo ìlàkàkà wọn lórí ayé rẹ̀ Ọlọ́run àgbàlagbàtàn yóò gbà ọ́ ó sì ti gbà ọ́ yóò sì tún mọ́ gbà ọ́ síwájú àtiwájú sí bẹ́ẹ̀ ni kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀ amen gbé nínú ìfẹ́ Ọlọ́run gbàgbọ́ gbẹ́kẹ̀lé alágbára ni kò sáàgbà kankan lẹ́yìn rẹ̀ sórí gbogbo wa ìyìn sọ pé wọn ò lágbára ìyìn sọ pé wọn ò mọ ewu mọ egbò
wọ́n ní ṣùgbọ́n níwájú Ọlọ́run wọn kì í ṣalágbára, níwájú Ọlọ́run wọn kì í ṣe Ọlọ́run. Àwọn fúnra wọn mọ̀ èyí tó fi rí wípé kiri ní gbogbo ìgbà ìlàkàkà wọn ni wípé kiri kí wọ́n mú ọkọ̀ níwájú Ọlọ́run, gbogbo ìlàkàkà wọn ni pé kò ṣe búburú níwájú Ọlọ́run, gbogbo ìlàkàkà wọn ni pé kiri kí Ọlọ́run kọ̀yìn sí ọ. Nítorí wọ́n ti rò pé tí Ọlọ́run bá ti kó lẹ́yìn rẹ̀, tọ́lọ́run bá ti kọ̀yìn sí ọ, tó bá ṣe búburú níwájú Ọlọ́run, ìgbà ilẹ̀ àwọn tó ní agbára láti mú ọ. Mọ́ sì gbàgbé Mísákì àti Ábẹ́dínígò, àwọn tí wọ́n gbìmọ̀ pọ̀ láti lọ bá ọba wípé kó gbé ère kalẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá ti lè sin ère tó bá ti tẹ́ bá fún ère yẹn àwọn gbèjọ sunu náà kí ló rẹ̀ gbọ́ fà. Nítorí wọ́n ti mọ̀ pé kí ni Ọlọ́run tí Mísákì àti Ábẹ́dínígò ń sìn ọjọ́ Ọlọ́run kan tó yẹ pé kí ni kì í jánikulẹ̀, kì í dúdú sí ni, kì í ṣe bí ṣe ìṣọ́tẹ́ àtàrí kérekére àti àwọn èèyàn búburú, kì í ṣe bí oṣó, kì í ṣe bí àjẹ́, kì í ṣe bí mèrè, kì í ṣe bí ẹlẹ́bọ ológun, kì í ṣe bí pásọ̀, kì í ṣe bí wòlíì, kì í ṣe bí àfáà àti àwọn ìmáàmù tó jẹ́ pé kí ni wọ́n dìde ìrànlọ́wọ́ fún ọ. Ṣùgbọ́n ìjọ tí wọ́n bá nílò kankan lọ́dọ̀ rẹ tí wọ́n bá rí gbà, àwọn kan náà wọ́n tún bẹ̀rẹ̀ sí gbàdúrà òdì, àwọn wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òdì lórí ayé rẹ̀. Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ọlọ́run ìmọ̀ wà pẹ̀lú ẹni títí láéláé nínú òtítọ́ àti lódodo, ìlérí àti májẹ̀mú rẹ̀ ìsì máa mú ṣe, gbogbo ọ̀nà ni wọ́n fi gbà ní. Ní tí wọ́n rí nìyẹn, wọ́n á ti rí wípé ọ̀nà kan ṣoṣo tí Ọlọ́run fi mọ́ jáyàn kulẹ̀, tí Ọlọ́run fi mọ́ padà lẹ́yìn èèyàn, ò rí pé kí ni kéèyàn sin Ọlọ́run àjèjì. Wọ́n fi bá ọba nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ tán tí wọ́n fohùn ṣọ̀kan, ọba náà sì gbọ́ títí wọn nítorí pé òun ọ̀wádìí ìdí abájọ tí wọ́n fi gbé ìgbésẹ̀ yẹn. Ṣùgbọ́n Ọlọ́run àgbàlagbà tán ọmọ gba Mísákì àti Ábẹ́dínígò nígbà tó bá sọ pé Ọlọ́run wo ni ó gbà wọ́n, wípé sọ́lọ́run wọn lè gbà wọ́n. Mísákì àti Ábẹ́dínígò náà pé Ọlọ́run táwọn gbọ́kúlù, táwọn gbójú, táwọn gbẹ́kẹ̀, táwọn gbàgbọ́ yóò gbà wọ́n lọ́wọ́ bá, ó sì gbà wọ́n. Ọlọ́run lè gbà wọ́n náà. Gbọ́ àwọn tí ń yọ lẹ́nu kò sì bẹ́ẹ̀ sì fẹ́ pọ̀ tó, Ọlọ́run nìkan ṣoṣo ló lè gbà lọ́wọ́ wọn. Ó ní àwọn tí yọ lẹ́nu ti pọ̀ tó yìí, àwọn tí ó dìde sí mi, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sì fún nípa ti Ọlọ́run. Bí wọ́n ṣe ń sọ fún wọn náà nìyẹn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti sọ fún èmi náà pé ìrànlọ́wọ́ kò sì fún mi nípa ti Ọlọ́run. Ṣé bọ̀ rò pé Ọlọ́run sọ̀rọ̀ láti wá ràn mí lọ́wọ́ ni? Kí ni ìdíjọ́ mi sọ báwọn? Nítorí pé wọ́n ń béèrè lọ́wọ́ mi kí n ṣe àwọn nǹkan tí ó bójúbu tí ọ̀tọ̀ tí mo ní kò sí tọ́jọ́, ṣùgbọ́n wọ́n á sọ pé sọ dómẹ̀ ọ̀pẹ̀ mẹ́ olùkọ́ Ọlọ́run sọ̀rọ̀ láti wá. Ènìyàn ni ọ̀ràn sí ènìyàn, ènìyàn tí ọ̀ràn wá sí mi yẹn kì í ṣe ẹni tí ó mọ̀ béèrè nǹkan tí ó dá lọ́wọ́ mi Ọlọ́run ọ̀ràn. Ẹni tí ó ṣe tí kò ní bójú wẹ̀ Ọlọ́run, Ọlọ́run sì jẹ́ ara rẹ̀ lóòótọ́ àti lódodo, òun ló bá mi débi tí mo dé. Gbogbo àwọn tí Ọlọ́run lò, àwọn tó jẹ́ tiẹ̀ gangan ló lò. Gbọ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ibi tí wọ́n ti wá bò ní wọ́n ṣe jẹ́. Àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n mọ bí ó jẹ́, ṣùgbọ́n àwọn kan tí wọ́n ṣe gan wọ́n mọ̀ pé àwọn ṣe nǹkan. Wọ́n ṣe tí wọ́n ṣe gbà tí wọ́n ṣe tábàyì, wọ́n bá ti wọn lọ. Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀. Gbàgbọ́, gbẹ́kẹ̀lé. Wọ́n ti gbọ́ tó dúró wá fún mi ìdáhùn. Wọ́n ti gbómi lọ́lé ológun oríṣiríṣi. Àmọ́ iye tí wọ́n kó wá tí wọ́n máa ń bá mi gangan tí wọ́n fi lọ́ mi lóríṣiríṣi. Tí wọ́n sọ pé ọ̀fẹ́ ni iṣẹ́ ìmọ̀ wọ̀rí, ṣùgbọ́n ohun kan tí wọ́n fi dá wọn lónìí wípé kíni sọ gbọ́ Ọlọ́run gbọ́, so nígbàgbọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, lẹ́yìn Ọlọ́run kò sára gbà kankan ní kankan. Gbogbo tó ń kójọ yìí agbára Ọlọ́run ló ń ṣe wọn. Èyí tọ́lọ̀ bá fàyè gbà gbogbo iṣẹ́ ní òṣìṣẹ́, tọ́lọ̀ bá fàyè gbà kò ní ṣe ẹ̀. So fún yìí jẹ́ ká jọ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọmọ kò níwájú mi lórí ààrẹ ni wípé ṣé mo rò pé Ọlọ́run sọ̀kalẹ̀ ni tí gbogbo tí à ń sọ ìtẹ́bẹ́ lọ́nà lọ dá wọn, ọ dá wọn nítorí títí wa náà ni. Lóòótọ́ lọ́dọ̀ àtọ̀sùnmọ́ kò ká mọ̀ lò lọ́nà tí wọ́n gbà fi lò. Tẹ́ mo bá gbà lọ́wọ́ wọn lónìí ni. Lóòótọ́ ní ti mọ wọkọ̀ bọ̀ kí ní ti mọ gbé mi lé ńlá o. Ṣùgbọ́n sọmọ kan tí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ mi lójoojúmọ́. Wọ́n kí Ọlọ́run béèrè ọpẹ́ àti ìyìn. Gbàgbọ́, gbẹ́kẹ̀lé, mọ́ sọ̀rọ̀ ètò náà, wọ́n kì í ṣe alágbára. Ohun tí wọ́n dó lórí pé kò síbi tí ìgbégbà kò sí bóni ló ṣe pa ìlérí. Irinṣẹ́ tí wọ́n ní nìyẹn. Tèmi irinṣẹ́ náà ni mo ní. Gbogbo tí wọ́n ní lè ṣe. Ìdí tí wọ́n fi ní àwọn òṣìṣẹ́ àti ìrànwọ́ láti lọ sóko. Tèmi náà ni wọ́n padà ṣe. Nítorí pé kíni àwọn ni wọ́n sọ pé àwọn dè mí, ṣùgbọ́n Ọlọ́run ṣe kíni ó sọ pé òun ò dè mí, òun tú mi sílẹ̀ ni. Ọlọ́run ní gbani lágbàtàn. Gbàgbọ́, gbẹ́kẹ̀lé, gbé nínú ìfẹ́ rẹ̀. Ó ń gbà ọ́, ó sì tún gbà ọ́, yóò sì tún mọ̀ gbà ọ́ títí ayé àníbẹ̀wò. Kì í dánikulẹ̀, kì í
dojú tì mí kì í fi ṣe nígbà kankan. Ohun tó nídìí ni ìgbàgbọ́ rẹ àti ìgbẹ́kẹ̀lé rẹ nínú ọ̀rọ̀ rẹ àti gbígbé nínú ìfẹ́ rẹ. Kò wá rọrùn láti ṣe gbogbo kan wọ̀nyí láì sí agbára tí lèmi mọ́. Ìdí mo fi mọ́ tẹnumọ́ wípé kí ni mo fi ìtara béèrè fún ìdẹ́mi mímọ́ àtàgbára Ọlọ́run lójoojúmọ́. Wo lọ́fà tó jẹ́ pé àní lábẹ́ bó ti wù kó rí ní ti àdúrà ojúmọ́ yìí o. Nítorí láti gba ògo padà rí ó ti dandan ká mọ̀ béèrè fún ìdẹ́mi mímọ́ àtàgbára Ọlọ́run lójoojúmọ́. Ó ti dandan ká mọ̀ béèrè fún ìwẹ̀ ìnumọ́ ọ̀tún lójoojúmọ́. Lọ́fà tó jẹ́ pé àkókò ọpẹ́ àkókò yìí yẹn àlèmọ́ gbàdúrà kankan ṣùgbọ́n àdúrà agbára àti ìdẹ́mi mímọ́ ìdandan ní àsìkiri o àgbà. Nítorí pé ojoojúmọ́ la nídìí ìdẹ́mi àtàgbára Ọlọ́run ní ọ̀tún. Gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa ti Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún ọ nípa ti Ọlọ́run, ojú ti bò wọ́n. Nítorí pé gbogbo agbára tí wọ́n gbójúlé, gbogbo tí wọ́n fi ṣe agbára, gbogbo pátá lọ́lọ́run ti sọ̀dọ̀ mi. Ọlọ́run sì ti gbà mí, ó ti gbà ọ́, ó tún gbà mí, ó tún gbà ọ́, yóò sì tún mọ̀ gbà mí, yóò sì tún mọ̀ gbà wọ́n náà. Ẹnì kọ̀ọ̀kan wá títí ayé ànípọ̀kun yóò mọ̀ gbà lọ gbogbo wọn pátá, gbogbo wọn wọ́n mọ̀ lẹ́nikẹ́ni nínú wa gbogbo ilé bá. Ègún èpè májẹ̀mú ogun ẹ̀jẹ̀ gbogbo àní ogun tó jà àwọn ọ̀rọ̀ ṣáájú tí mo fi wúro ni lórí ayé rẹ, lórí ayé mi, lórí ayé kọ̀ọ̀kan wa láíláí wọn kò dàgbà nítorí pé kí ni èmi àti akéèpé Ọlọ́run nígbà gbogbo ọgbọ́ ó sì ń gbà wá ó sì fa lómìnira. Bẹ́ẹ̀ ni àsùn kéèpé yóò tún gbọ́ àtún kéèpé ó tún ti gbọ́ gan ṣáájú ká tó kéèpé yóò tún fi dáhùn àfẹ́rẹ́ béèrè wa fún àdìbà sí béèrè lọ. Ìgbàgbọ́ àtúmọ̀ kéèpé yóò sì mọ dẹ́nì kọ̀ọ̀kan wa lóhùn ju béèrè wa lọ. Àgbàtàn yóò sì mọ gbà wá ojú kò ní tiwa. Èmi àti àwọn ológo wa lọ, àwọn olùgbéga wa lọ, àwọn olùṣèré wa lọ, tí gbogbo agbára tó lọ fi ń jọ́ lọ, tí kò sọ lọ́run, tí kò sì lágbára kan mọ́lẹ̀ rẹ̀ mọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ nítorí wípé mo gbẹ́kẹ̀ mi lọ, mo gbà ọ́ gbọ́ lótìtọ́ àti lódodo ìwọ ń gbà mí pátápátá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé kí ni ìrànlọ́wọ́ kò sí fún mi nípa tiwọ Ọlọ́run alààyè gbà wọ́n pé àti èmi àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, Ọlọ́run yìí mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Ayérayé ò mọ̀mọ́ sọ wípé o ṣe nítorí wípé èmi gbẹ́kẹ̀mí lọ, èmi gbà ọ̀gbọ́n, èmi wo ojú rẹ, bẹ́ẹ̀ ni èmi képe ìwọ sí ìgbà mi pátá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ wípé kí ni ìrànlọ́wọ́ kò sí fún mi nípa tiwọ Ọlọ́run alààyè, bẹ́ẹ̀ ni ìgbàlà kò sí fún mi nípa tiwọ Ọlọ́run alààyè. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní Ọlọ́run alágbára lórí ayé mi lógo ṣe tèmi láti mọ fà kó mi ṣòfò, láti mọ fọjọ́ lómi ṣòfò, láti mọ fẹ́ láti mọ dábìlì sójú kan náà ni Olúwa mo yọ̀ lógo tó pé ìwọ lágbàtọ̀ tó gbà mí, àwọn lágbàtọ̀ tó gba iṣẹ́ ìṣọ́ àbíṣe ìjọba àgbẹ̀ òṣèlú bá kó lọ́wọ́ wọn láti mọ mútẹ̀ ìṣọ́jú rẹ̀ bá mi onípa agbára àti àṣẹ rẹ̀ ìjọba òjòjú ìgbàgbà tí mẹ́kẹ̀ẹ́ mi ti mọ sọ wípé ó ṣe gba ọpẹ́ Olúwa gbà yín, Olúwa gbà ọpẹ́, Olúwa gbà ògo ní forúkọ ayé rẹ̀ nípa àfọ̀gbà ọpẹ́ àti ìyìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Èmi yìn ọ́ Ọlọ́run, ìwọ tí ò fìgbà kan dójú igbe àti ẹ̀bẹ̀ mi tì mí. Èmi képe nígbà gbogbo, ìwọ sì gbà mí. Gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní alágbára ni lórí ayé mi, lórí gbogbo ṣíṣe tèmi, gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní Ọlọ́run lórí ayé mi, lórí gbogbo ṣíṣe tèmi, ìwọ fi wọ́n ṣẹlẹ́yà, ò fi wọ́n ṣẹ̀sín, bẹ́ẹ̀ ni ò ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dòkú àti àwọn àtagbára wọn. Ògo ní forúkọ rẹ̀ gba ọpẹ́ àti èmi àdúrà pẹ́ dẹ̀dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo yìn ọ́ lógo gbogbo orúkọ rẹ ga. Ìwọ Ọlọ́run àwọn Ọlọ́run ṣé kò sọ mi lẹ́yìn mo sọ wípé o ṣé o ìpè èmi képe ọ ìwọ sì gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni àgbàtàn ìwọ gbà mí pátápátá, àgbàtàn ìwọ gba gbogbo tí ṣe tèmi ṣe yẹ mi pátá ní orúkọ Jésù ọmọ ṣe. Àìníwájú gbogbo àwọn tí wọ́n pera wọn ní alágbára, àìníwájú àwọn tí wọ́n pera wọn ní Ọlọ́run, àwọn tí wọ́n sọ wípé kéde àìnípa tiwọ Ọlọ́run alààyè, àìnípa tèmi kò sí ìrànwọ́ fún mi látọ̀dọ̀ rẹ wá wípé ìwọ Ọlọ́run kò lè gbà mí nípa tàwọn tí wọ́n sọ wípé kéde àìnípa gbígbọ́ ìwọ kì yóò gbọ́ tèmi nípa àtàwọn tí wọ́n sọ pé àwọn ti parí iṣẹ́ bọ̀ lórí ayé wọn pátá. Ọlọ́run ògo mo sọ wípé o ṣe ètò pé pátápátá ìwọ gbà mí kó lọ́wọ́ wọn, pátápátá ìwọ gba gbogbo tí ń ṣe tèmi ṣe àbíṣe ìjọba kó lọ́wọ́ pátá, bẹ́ẹ̀ ni àti àwọn àti agbára àti àtúnṣe wọn pátá ìwọ fi ṣẹlẹ́yà, ìwọ fi ṣẹ̀ṣẹ̀, ìwọ sọdọ̀ kó àríwá sọwọ́ àti apátó àjèmí bèbè èso. Ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ. Mímọ́ mọ́jọ́ la gba ọpẹ́ Olúwa gbà yín, la gba ọpẹ́ Olúwa gbà yín títí ìbẹ̀bẹ̀ tí mo gbórúkọ rẹ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé o, nítorí pé ìwọ ni Ọlọ́run náà
ẹni tó ń gbé orí mi sókè ní ọ̀tún lójoojúmọ́, ẹni tó ń gbé mi ga ní ọ̀tún lójoojúmọ́, tó ń sọ gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfohùnpọ̀ ìpohùnpọ̀ àwọn ẹnibẹni búburú àwọn ènìyàn dasán lórí ayé mi. Yẹn pé ìwọ lọ gbà mí kọ́lọ̀ gbogbo àti wọ́n sọ pé kí àní ìgbàlà kò sí fún mi níbi kankan, pé kò sẹ́ni tó lè gbà mí, kò sẹ́ni tó lè yọ mí nínú àwọn wọn. Mo dábò padà pé ìwọ Ọlọ́run fi túbà ju agbára rẹ hàn láti mọ gbà mí, bí ìgbàgbọ́ mi tilẹ̀ kéré tó, bí ìgbẹ́kẹ̀lé mi tilẹ̀ kéré tó nǹkan, ìwọ Ọlọ́run gbà mí pátápátá kó lọ wọn, ó sì sọ wọ́n di ẹni ẹ̀gàn, ẹni tìjú, ẹni ẹ̀sín, ẹni òkú pátápátá. Àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo yìn ọ́ Ọlọ́run ológo jùlọ, èmi yìn ọ́ Ọlọ́run alágbára jùlọ, mo yìn ọ́ ìwọ Ọlọ́run agbanilágbàtàn, mo yìn ọ́ ìwọ Ọlọ́run aláṣepẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ lórí pátá ní ayé mi. Àyè láti sọ gbogbo àwọn ogun gbogbo pátá èyí tó ń pohùn pọ̀, láti sọ gbogbo àwọn agbára gbogbo tó ń bá padà pọ̀, gbogbo ọwọ́ tó ń kọwọ́, àyè láti bọ̀ ayé mi tó ṣe kan náà, láti bọ̀ aṣọ ìṣàbí ìṣàbí oṣù tó ṣe kan náà. Àyè tí wọ́n sọ wípé kiri ìrànlọ́wọ́ kò sì fún látọ̀dọ̀ rẹ̀, kò sígbà kan fún látọ̀dọ̀ rẹ̀, wípé ìwọ kò lè gbàgbé, kò lè lọ bí wàá gba gbogbo ṣe tèmi pátá, ìwọ sọ gbogbo di asán, àdó sọ gbogbo òfò, ọsọ gbogbo òjòkó, ọsọ gbogbo owó àtẹpọ̀, owó àtẹpẹ́lẹ̀, owó àtẹpẹ́. Ọlọ́run ayé ọmọ sọ pé ó ṣe gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ọlọ́run wípé ìwọ ọdún sí gbogbo wọn, bẹ́ẹ̀ ni àti àwọn àtẹpẹ́ àti àtọ̀nà wọn pátá, gbogbo ohun tí wọ́n papọ̀ àti gbogbo ọwọ́ tí wọ́n fi kọwọ́ àti gbogbo agbá àti àtọ̀nà wọn pátá ìwọ sọdọ̀kú ọmọ ṣe, Olúwa ọmọ ṣe o. Wípé àgbàtọ́ ìwọ gbà pátá, ìwọ gbà ìpá pátá, ìwọ gbà ní àtọ̀nà wọn pátá gbogbo òṣùpọ̀ tẹ̀síwájú nínú ìfẹ́ ní ògùn láti àtìgbà àti tóbi nígbà gbogbo ògùn kí ó yìí àìkọ́ ọmọ tí ṣe bá gbogbo bàbá ọmọ ogun ní forúkọ yìí forúkọ jẹ́ ìgbẹ́mọ̀ tí mo gbórúkọ yìí ọ̀ṣun agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Kí bàbá yìí wípé ó ṣe ìwọ tó gbà mí pátápátá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára, tí wọ́n ní ìrànlọ́wọ́ kankan kò sí fún mi látọ̀dọ̀ rẹ, tí wọ́n ní ìgbàlà kankan kò sí látọ̀dọ̀ rẹ fún mi. Èmi ké pè ọ́, ìwọ sì gbọ́ tèmi lóòrèdóòrè. Èmi ké pè ọ́, ìwọ sì gbà mí pátápátá. Bẹ́ẹ̀ ni ìwọ kò dojú ìgbàgbọ́ mi tì mí bó ti wù kó kéré tó, ìwọ kò dojú ìgbẹ́kẹ̀lé mi tì mí bó ti wù kó kéré tó. Ó gbà mí pátápátá, ó sì mú mi gbòòrò nínú ògo, ó mú mi gbilẹ̀ nínú ògo, ó mú mi ta nínú ògo. Bẹ́ẹ̀ ni tí ayé mi ó sì mọ gbilẹ̀, sì mọ gbòòrò, sì mọ ta, yóò sì mọ jẹ́ oríṣà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ bàbá gba ọgbẹ́ àti èmi. Àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ògo, 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 ògo ní forúkọ rẹ. Ayé rẹ bàbá gba ọpẹ́ àti èmi. Ìyìn ọpẹ́ àtúlá ní forúkọ rẹ. Ẹ̀mí àwọn àgbà ọpẹ́ àti èmi. Ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ, ní gbogbo ọ̀nà mo fèé fún ọ, ní gbogbo ọ̀nà mo júbà rẹ. Ayé rẹ ọmọ ṣe o, ológo jùlọ ọmọ ṣe o, olórí ọ̀fẹ́ ọmọ ṣe o. Wípé ayé mi ké pé ìwọ gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni ayé mi ké pé ìwọ dá mi lọ béèrè mi, àìtú béèrè mi lọ, àìníwájú gbogbo àwọn tí wọ́n pera lágbà sí aláwọ̀ rẹ, àìtí wọ́n ní kò sí ìrètí kan fún látọ̀dọ̀ rẹ, wípé ìwọ kò lè gbà mí, bẹ́ẹ̀ ni àní ìwọ gbà ìpá pátápátá, ìwọ dojú gbẹ ìgbẹ agbára wọn tiwọn, ìwọ dojú gbogbo ewé àti gbogbo tiwọn, àní gbogbo ọwọ́ tí wọ́n fi wọ́n dojú sí wọn pátá, ìwọ tún wọn ká ọ̀sọ̀wọ́ tó kó àtàwọn àti àti gbogbo pátá gbogbo, bẹ́ẹ̀ ni ìwọ gbà ìpá pátá kó lọ́wọ́ wọn, àní ó fún mi nígbà pípé, ìwọ fún mi níṣẹ́gun pípé, àní gbẹ́ pátá ní gbogbo ọ̀nà, àní ògbó mi tẹ̀síwájú nínú ògùn àtàgbára rẹ, ìwọ gbà pátá kó lọ́wọ́ wọn sẹ́ ọ̀sọ̀ gbogbo agbára àti gbẹ́kẹ̀lé àti gbogbo òrè tiwọn, àti gbogbo agbára tí wọ́n fi pàrọ̀ lọ́dọ̀ àtàgbára rẹ ọ̀sọ̀ dasọ ọ̀sọ̀dọ̀fọ̀ lórí ayíṣẹ́ mi lórí iṣẹ́ mi lórí kò sí tèmi pátápátá nínú ògo lómi mú gbòòrò, àìní ògo lómi mú gbilẹ̀, àìní ògo lómi tayọ, àìní sì gbé mi nínú ògo lómi lékèsà lómi jọ́rísà, bẹ́ẹ̀ ni àdébí sùnmọ́ gbòòrò tùmọ̀ lékè tùmọ̀ gbòòrò sáyé gbogbo jáde mi. Ògo ni forúkọ rẹ, ní forúkọ rẹ, ògo ni forúkọ bàbá mọ̀ lóore. Mo sọ pé o ṣe, mo sọ pé o ṣe tí àìní bẹ́ẹ̀ mọ̀ yìí mọ̀ gbòòrò ga ìtàrí àríwọ̀ ìfẹ́ àfọ̀gbà ọ̀tá àti ẹ̀yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta, àánú oore ọ̀fẹ́ àti olóore mo béèrè fún, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ní gbogbo oore kọjá mi nù, nínú ọ̀pọ̀lọpọ̀ àánú, nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ọ̀nà rẹ Olúwa, nítorí pé kí ni ẹni tí wọ́n bá dárí jì ní rí ìdájí gbàdúrà tó àtòdodo. Bàbá èmi ò ní àwàwí kan tí wọ́n fẹ́ ṣe níwájú rẹ pé kí ni dárí jì mí, nítorí pé wọ́n nìkan ní ẹni rere, ẹni pípé, ẹni mímọ́, ẹni tó yẹ, lẹ́yìn rẹ kò sí ẹni kankan mọ́. Ṣàánú fún mi, dárí jì mí, àwàwí kò sí tí wọ́n fẹ́ ṣe níwájú rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àánú rẹ ni mo béèrè fún Ọlọ́run, àánú olóore ọ̀fọ̀ oníyọ̀ọ́nù jùlọ, alágbára jùlọ. Ìwọ tó di dáríjì lọ́dọ̀ kálíbọ̀ bẹ̀rù rẹ, ìwọ tí dáríjì ni tí ẹ̀ sì ń jẹ́ nígbà pátá tí ẹ̀ sì ń dáríjì àdótó àti lòdòdó. Olúwa o Ọlọ́run ayé bá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Àwáwí kan kò sí tẹ́mi fẹ́ ṣe níwájú rẹ, èmi olówó kan tí mo lè sọ níwájú ojú pé kìnìún àánú náà ni mo ní láti béèrè, oore ọ̀fẹ́ náà ni mo ní láti béèrè, ìyọ́nú náà ni mo ní láti béèrè. Ọlọ́run láti rẹ̀ bá wa bójú láti rí tẹ̀mẹ́ wa, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ṣàánú fún mi, dárí gbogbo orúkọ yá mi,
ṣàánú fún mi ní gbogbo orúkọ Jésù mi náà ó yá sọ mi di mímọ́ pátápátá nínú rẹ̀ àìdáni gbogbo orúkọ Jésù mi tì mí ó yá ní gbogbo orúkọ Jésù mi náà sọ mi di mímọ́ náà dáhùn tì mí náà tọ̀tọ̀ nítorí ògo àti lógo àti olóore àti nítorí ìfẹ́ tó yára tó ìgbẹ́ tó dákà mi tó fi ọmọ bí kan sọ̀rọ̀ fún ìkó ìgbàlà àti ìgbàlà aráyé ni bàbá dáhùn gbogbo ẹ̀ṣẹ̀ mi tì mí Olúwa sọ mi di mímọ́ ní gbogbo orúkọ yá mi náà ó yá sọ mi di mímọ́ àdáhùn gbogbo ẹ̀ṣẹ̀ mi tì mí Olúwa sọ mi di mímọ́ ní gbogbo orúkọ yá mi náà sọ mi di mímọ́ ògo yóò sì mọ̀ jẹ́ pátá ní gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣí fún pátápátá ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni kì í jẹ́ mímọ́ nínú rẹ yányán fògbà tí lógo rẹ kí ni gbogbo tó lè mọ já àkọsílẹ̀ gbogbo dáadáa gbogbo èyí tá a ti kọ àbí tá a kọ àbí tá a tún lè mọ́ kọ́ nípa tèmi àtọwọ́tọ́ kọ́ ni o àti ohun tá a kọ́ ni o àti tá a fi ń kọ́ ni o àti ibi tá a kọ́ sí àtẹ̀tí ń bẹ̀rẹ̀ àtẹ̀tí tá a bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn kí wọ́n di pé parẹ́ kí wọ́n di ohun tí kò sí nítorí pé ìwọ nìkan ni gbẹ́kẹ̀lé àtagbára mi àti ìgbàgbọ́ mi tí mo gbẹ́kẹ̀lé ìní omi mìíràn lẹ́yìn rẹ̀ ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe fún pátápátá ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni láì àti láíláí gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn Sátánì tàbí kéré-kéré àti agbára àtijọba ti gbìmọ̀ wọn Olúwa túbọ̀ mọ́ gbé wọn dè jùlọ sí gbé wọn dè túbọ̀ sọ wọn dá lágbára pátá túbọ̀ sọ wọn dé wọn àtẹ̀pá àdìgbò tó mọ àyẹ̀wò wọn kó tó mọ̀ fún kó tó mọ̀ ha jùlọ sí àmọ́ wọn lọ àǹfààní àti lè rúra àdébí pé wọ́n lè sọ pé wọ́n gbégbé iṣẹ́ kàbí ródó gangan kọ́mọ̀ ṣe sí fún wọn láì àti lẹ́lẹ́ nígbà gbogbo kó mọ jẹ́ wọn àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹlẹsẹ̀ mi Ọlọ́run nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù tí ń ṣèjì ibi èyí tí kò nábà wọn tí kò sí ìrùbà tuntun náà lẹ́yìn rẹ̀ títí májẹ̀mú tuntun bá gbé májẹ̀mú gbàrẹ̀ jẹ́ ni ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ ti pàtó kòkò wájà ayé mi ní ojoojúmọ́ mo wájà ibi kò sì mọ erédè ayé mi gbogbo tí ọba ti fògo fún Ọlọ́run ayé rẹ̀ gbogbo bí kíbi láti kùtù ní ayé mi ẹ̀yà tí gbogbo bẹ̀rẹ̀ sí fáwọn tó kóòdù ayé mi ẹ̀yà bẹ̀rẹ̀ sí fọ́dà kóòdù ayé mi ẹ̀yà kò sì mọ sí mi ní láti mọ ṣàtúnṣe bẹ́ẹ̀ ni ayé mi kọ́ mọ jẹ́ mọ́ bàtà Olúwa gbogbo tó bá fà tó kóòdù ayé mi tí ọ̀dára tí òfògo tí wọ́n fẹ́ ni eruku kan tó kọ́ ìjọba ọgbọ́n ọ̀ṣẹ́kù tó wà ọdún tẹ́rú kí ayé mi kọ́ mọ jẹ́ mọ́ bàtà fún ògbà tí ń lógo rẹ̀ kì í ṣe kọ́kọ́ jẹ́ mọ́ fún ògbà tí ń lógo rẹ̀ nìkan kì í ṣe pé kí n máa gbé ìgbà yẹn tó wù ọ nìkan ṣùgbọ́n kí n tó àmọ́ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere fún ọgbà tí lógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo agbègbè àdúgbò gbogbo ibikíbi ó kò wù kí n lè jẹ́ láyé tẹ̀sẹ̀ bí lè tẹ̀ àti igun mẹ́rin àgbẹ̀lẹ́ pátá orílẹ̀-èdè tí mo lè tí ń dé àbí orílẹ̀-èdè tí ń dé àti tí ń dé ìjọba ọ̀run kọ́mọ̀ sí bọ́sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ pẹ̀lú nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún yìí bàbá tí ó ṣe fún mi tó tún mọ̀ ṣe fún nígbà gbogbo ni jẹ́ kí n mọ rí ìdáláre rẹ gbà jẹ́ kí n mọ jẹ́ ìdáláre túbọ̀ mọ dábìlà bó ṣe dábìlà rọ níwájú ènìyàn gbogbo ní àwùjọ gbogbo ní agbègbè gbogbo nínú gbogbo tí ó máa ṣe ní gbogbo ọjọ́ ayé mi nípa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ àti ọ̀nà rere àti ti ènìyàn gbogbo jẹ́ kí tó mọ́ rí bàbá òṣèré gbà lọ àṣẹ àtagbára ní ọjọ́ fi yọ tuntun lójoojúmọ́ òòrùn fi yọ tuntun lójoojúmọ́ òòrùn fi ògo tuntun hàn lójoojúmọ́ okun òsinmi láti mọ fi tú ìbátagbára rẹ hàn ya ayé bí kọ́bọ̀ yọ tuntun pẹ̀lú ògo tó àti gbéga tuntun lójoojúmọ́ láì mú ìnira àti wàhálà àdéhùn kankan láì tẹ́nìkan ló lè gbé pamọ́ tẹ́nìkan ló lè gbé bò tàlẹ́ náà tó lè gbé ògo òrùn pamọ́ tàlẹ́ náà tó lè gbé ògo òkun pamọ́ ọjọ́ tàlẹ́ tó lè gbé pamọ́ àbí tó ti di ọkùnrin ọkùnrin ṣe Olúwa oore ọ̀fẹ́ àánú ojú rere lọ́wọ́ àtọ̀nà rẹ̀ àti tẹ̀mí jẹ́ kí n mọ rí gbà òkú ayé mi kọ́ mọ bóyá ní ọ̀tún lójoojúmọ́ yàrá àti iṣẹ́ ọ̀tá ṣojú àbí tí èmi ayé mi kọ́ mọ bóyá kó sì mọ gbòòrò kó sì mọ tọ̀tún lójoojúmọ́ kó gbòòrò sì mọ jẹ́ tirẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ni mo béèrè fún ní ọ̀tún ṣe àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun rẹ̀ àìní ẹ̀jẹ̀ gbàládé ẹ̀jẹ̀ tí kò sí ọba tuntun rẹ̀ ẹ̀jẹ̀ tó pé májẹ̀mú tuntun mìíràn ti dé ìtọ́ gbàgbó ti ṣe májẹ̀mú àti kò sì ṣe májẹ̀mú kan tó tún lè borí rẹ̀ mọ́lẹ̀ òòyò ẹ̀jẹ̀ gbọ́ kò sí ìrúbọ àti tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀ bàbá àìṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tó fún ẹ ní orúkọ Jésù ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tó fún ẹ ní orúkọ Jésù ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tó fún ẹ ní orúkọ Jésù pátápátá àìṣe mi kò jìnnà wọn pátá fọwọ́ àti ìlógo ayé mi kò jìnnà wọn pátá olùwàdí gbogbo ọ̀rọ̀ ya kéwì kébẹ̀ tí mo ní gbogbo ọjọ́ àìní orúkọ Jésù Kristi kí ni gbogbo tí sàwọn àkọsílẹ̀ gbogbo ibi búburú àdára èyí òkú
àti kọ́ nípa tèmi àbí táwọn àbí táwọn tún lè mọ́ kọ́ nípa tèmi ọ̀yà kó di pé parẹ́ àti ọwọ́ tí ń kọ́ àti ohun tá a fi ń kọ́ àti ibi tá a ń kọ́ ṣe àti ohun tá a kọ́ àti ẹni tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti ẹni tá a bẹ lọ́wọ́ gbogbo ẹ̀ kí wọ́n ní parí orúkọ Jésù Kristi ìrìbọmi àyíwẹ̀ níbọ̀ tán àyíwẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún pápátá nípa agbára rẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ àti ìrọ̀tọ́ ká tó tóbi jùlọ ìtọ́pẹ́ èyí ni ìrúbà àti ìbàjẹ́ bó kan èyí tí kò tún ṣùgbọ́n àti ìbàjẹ́ bó tó tún lè borí rẹ̀ mọ́ lórúkọ Jésù Kristi bò ní láì àti láíláí gbogbo tí ìṣèjọba sẹ́tẹ́nà àti okòkò àti ìwé ìgbé ẹ̀sìn mẹ́jọ gbogbo pátá nínú àmójú àkókò tó wọn á ju bó ṣe lọ ẹ̀wọ̀n wọn ó tún wá kún fún ọdún kó tó wá mọ bó ṣe wọn lọ àyíkó tó wọ́n jẹ́ ní àtẹ̀pàtẹ̀gbé bó jẹ́ ní àtẹ̀gbé lọ àláì àti àǹfààní àti èrò àkọ́bọ̀sẹ̀ sí fún ọ lálẹ́ lẹ́bi bó ṣe bó lè gbé gbèsè kankan àbí láti lè ronú kankan àbí láti gbé gbèsè láti ìdógún obìnrin bọ̀ bàbá ní orúkọ Jésù Kristi ti gbogbo tó bíjọ́ ti bọ́ wá tó bíjọ́ lọ́rùn àánú olórí ọ̀pẹ́ ni èrè bọ́ mi ọ̀tún ni mo béèrè fún ọ àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ bàjẹ́ tuntun bá gbogbo bàjẹ́ tí kò sí ìgbà tuntun mẹ́lẹ̀ rẹ̀ ó yá ṣe fún bàbá mi mọ́ ṣe ni mo bá ti wẹ̀ bọ́ tó fún mi rẹ̀ ṣe ni mo bá ti wẹ̀ bọ́ tó fún mi rẹ̀ ní orúkọ Jésù Kristi tí gbogbo agbára rẹ jẹ Olúwa àìní ọ̀tún náà tó lójoojúmọ́ ìyàbọ̀ wájà ayé mi àìwájà ayé mi ìrìjà ayé mi sẹ ní gbogbo àìwájà ayé mi ìrìjà ayé mi kí ni àwọn nǹkan náà tí ó wà ní ayé mi tí ó fògo fún ọlọ́wà láyé àìkí ni àwọn nǹkan náà àìtí mo ṣe tí ó fògo fún ọlọ́wà láyé àìkí ni àwọn nǹkan náà tí ó kó sínú ayé mi sẹ ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀ọ̀kan ti pàtì kúkú ya wúwo kó nu ayé mi àìpọ̀ dárúkọ ayé mi Ọlọ́run mo fẹ́ mọ kọ àìwájà ayé mi sẹ ìrìjà ayé mi wú gbogbo wọn kó nu ayé mi àìpadà gbogbo wọn kó nu ayé mi eruku tó kéré jọ kàn gbọdọ̀ sọ fún ya fọ́ ọ̀dẹ́rẹ̀ báyà kó nu ayé mi ọ̀yà wọ ayé mi mọ́ dáná sùn gbogbo ọkọ̀ ojú gbogbo ọmọ pátá ayé mi kò jí mọ́ pátá fògbà tí lógo rẹ̀ àìkébẹ̀ jẹ́ gbogbo níwájú gbogbo apáta àṣẹrẹ tó fi jọ́ lọ́rùn rẹ̀ ní gbogbo ojú ayé mi àìkéṣe ní kejẹ́ kejẹ́ pé nìkan kọ́ lásán àìkí tó wá jẹ́ ìmọ́lẹ̀ ìyọ̀ rere àìfún ògbà tí lógo rẹ̀ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo agbègbè gbogbo orílẹ̀-èdè gbogbo ibi yóò kòwò kẹsẹ̀ mi lè jẹ àti orílẹ̀-èdè àgbáyé gbogbo ibi tí mo lè jẹ́ àbí tí ì lè dé lórúkọ Jésù Kristi èrè bọ́ mi wọ̀ nígbà ọ̀tún náà jẹ́ tí wọ́n máa ṣe ti gbogbo wa lóbi jọ́ lọ́rùn náà nípa àánú oore ọ̀fẹ́ tó ga jù lọ rẹ̀ àyí gbogbo ọ̀nà àyínú ẹ̀jẹ̀ tó ti ṣe iye ibi ìbẹ̀jẹ̀ mẹ́jẹ̀ mi tuntun tó bá gbogbo àjẹmọ̀ tí kò sí ìgbà tuntun mẹ́jọ ẹ̀yà ṣé ìdìbò àti mẹ́mọ́ tó fún mi náà ní orúkọ Jésù Kristi báwo àyíntúṣe ti wá lọ ọ̀yá àdìpábọ́dá bí láàrin tuta tí wọn lọ jẹ kí mẹjẹ aláàrí bá tó ẹjọ kí mẹjẹ aláàrí nípa agbára àti òrè pàtàkì ọtọ ká tó lò tó lò gòjò tó lè pẹ tó dàkàwé tó dàbíjọ rẹ lóòrùn ọtí tí ó sọ̀rọ̀ ṣe níwájú èèyàn gbogbo àìdúró gbogbo tí ó bá ṣe ní agbègbè gbogbo àìdú gbogbo ọ̀dọ̀ mi Olúwa kí òògùn àti oṣù mẹjẹ bòṣìṣẹ tirẹ lọ lóòrùn ọtí tí ó sọ̀rọ̀ ṣe àní ìrìbọ mi ìwẹ̀dùbọ̀ ọ̀tún rẹ àìdú ẹ̀jẹ̀ jẹ́ túnṣe jẹ́ bájẹ̀ mi tuntun rẹ ìrúbọ àti tuntun kan tí kò ṣùgbọ́n àti túnmẹ̀lẹ̀ rẹ mẹ àyè agbára tó ju agbára rẹ tí ó kè ìbàjẹ́ tí kì í ṣe àdé bàbá àyà ṣe ìrìbọ àti ìwẹ̀dùbọ̀ tó fún mi náà lórúkọ Jésù àìṣe ìrìbọ mi àti ìrìbọ mi àti ìwẹ̀dùbọ̀ tó fún ní orúkọ tí Jésù rẹ̀ ti gbogbo tó fi jọlọ rẹ̀ nípa àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ ojú rere rẹ̀ àánú rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ àtọ̀nà rẹ̀ àti ìnàgbò kítúmọ̀ ní àti wá lọ ẹ̀yà kítúmọ̀ ní àti wá lọ ẹ̀yà kítúmọ̀ ní àti wá lọ ẹ̀yà kítúmọ̀ ní àti wá lọ ti gbogbo agbára tó fi jọlọ rẹ̀ ẹ̀yà ní orúkọ tí Jésù ilẹ̀ ọkọ̀ gbẹgbẹ́ kó tó wà sí mọ́sẹ̀ fún lọ ebi tó mọ̀ gbà gbósì bẹ̀rẹ̀ lọ kítúmọ̀ tí lóògùn bọ́ọ̀lù ogun nígbà gbóríwá òkú ayé mi kó tó àwọn bó ti bí lọ agbára rẹ̀ àṣẹ rẹ̀ ni ọjọ́ yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ òru yọ tuntun yọ pẹ̀lú ògo lójoojúmọ́ àwọn òfurufú ọ̀run yọ tuntun yọ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ bẹ́ẹ̀ ni àní òkun rú ní ọ̀tún lójoojúmọ́ pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ àdékèdè òṣìṣì láti ṣèjú àbíjà bẹ́ẹ̀ takò fún wọn agbára rẹ ni àyà nínú àdúrà àti òrùba tó gbẹjọ bàbá ti bẹ̀ẹ́dì ọ̀rọ̀ orí ọ̀fẹ́ ojú rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti àṣìṣàgbára rẹ̀ ọ̀yà tún àyà bọ̀bí dábí náà lè ṣe àyà jẹ́ kí bọ́ orí bàdí màgbogbo àti ìdẹ̀ gbogbo ní ọ̀tún lójoojúmọ́ ti bọ́ abá tó fi jẹ́ lọ́dọ̀ ọ̀yà kí mọ yọtún pẹ̀lú ògo àti gbéga tuntun ẹ̀rí àyèmí kó tó àmọ́ pọ̀ sí ní ògo tún lójoojúmọ́ kébẹ̀ mọ́ pé kí ti mọ gbòòrò sí láì mú ní àkàtì ìwé àtàtà kọ̀ọ̀kan dání nípa agbá àtàṣe tó pé wọ́n ló ní alágbá àti ògo pátá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè mo ń béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí ó dìde sí mi àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí ó wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún nípa ti Ọlọ́run èmi gbàgbọ́ wípé ìrànlọ́wọ́ ń bẹ fún mi lọ́dọ̀ rẹ̀ èmi gbẹ́kẹ̀lé ọ tó gbọ́mọ̀ pé ìwọ ni ìrànlọ́wọ́ mi tọ́ ọ̀dọ̀ mi ló tó sì mọ́ lọ́wọ́ nígbà gbogbo ojú kì yóò ní mi tì láéláé èmi ò ní bá ọmọ tí ń jẹ́ tí ìtújú ìdí ìbò sí ké tó nẹ́ẹ̀mí mi má dàgbà ìdásùn ayé mi wà á mọ mú dẹ́ẹ̀ má dàgbà ìdásùn ayé mi ní gbogbo ọ̀nà ó yá kí bọ́ gbárí gbogbo ṣàṣepé parí táwọn kan ti ṣe wípé kéde èmi ò kì yóò rí ìrànlọ́wọ́ gbà látọ̀dọ̀ rẹ̀ ni kò tí a sọ kó tí o fún ní gbogbo ọ̀nà akébèsí gbáre láti fi gbogbo wa ìrèkọ́ bẹ̀rẹ̀ sí wọ́n tọ̀ mí wá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé gbọ́ ohun tí àwọn wọ̀nyí sọ
wípé ìrànlọ́wọ́ kò sí fún mi látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa wípé wọn kì yóò gbà mí bàbá àní gbogbo ẹnikẹ́ni yóò kó jẹ̀bi ọ̀fẹ́ mọ̀ wọn òun kọ́ sọ́sọ́ tó ṣe pé tó ṣe pàyà fún mi wípé èmi gbàgbọ́ nínú rẹ̀ èmi sì gbẹ́kẹ̀lé ọ èmi sì mọ̀ pé àníwọ̀ lágbàdàgbàtà tó ń gbà ní tó sì gbà ní tó sì mọ̀ gbàgbà gbogbo ni mo ṣe kí ó yá tó nẹ́ẹ̀mí mi ń bàtà gbọ́dọ̀ aṣọ ayé mi èyí dẹ́ mẹ́ta mọ̀ mú òjò lẹ́yìn tí gbọ́ wá tóbi jọ náà tó nẹ́ẹ̀mí mi ń bàtà aṣọ ayé mi èyí dẹ́ mẹ́ta mọ̀ mú òjò lẹ́yìn tí gbọ́ wá tóbi jọ lórúkọ Jésù ní gbogbo ọ̀nà ó yá àìkéèké bẹ̀rẹ̀ sí ní rí ìgbàlá rẹ̀ àìní gbogbo ọ̀nà kébẹ̀rẹ̀ sí rí ìbùkún rẹ̀ nígbà gbogbo ọ̀nà yìí kébẹ̀rẹ̀ sí rí ire ìgbàlá tó lọ rẹ̀ bàbá ìrànlọ́wọ́ àti láti rí tèmi wá òrò àyàtò láti bẹ̀rẹ̀ sí ní wọn gbà tí gbogbo sí lórí lọ àyè bó sí ní wà lọ àìní gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ àti láti rí tèmi wá ó yá ọbẹ̀ tèmi lọ ti wá pàtó òbí jọ́nà bàbá ò ní orúkọ Jésù tó lẹ́ẹ̀mẹ́ta bá aṣọ ayé mi àmọ́ mú lẹ́ẹ̀mẹ́ta bá jù láyé mi tó lẹ́ẹ̀mẹ́ta bá aṣọ ayé mi àmọ́ mú lẹ́ẹ̀mẹ́ta bá jù láyé mi tí wọ́n bá tó fi jọ́nà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìwọ ni ìrànlọ́wọ́ mi èmi gbàgbọ́ bẹ́ẹ̀ mo sì gbẹ́kẹ̀mí lọ ni mo sì ń wojú rẹ ní gbogbo gbà lèmi sì ń képe ọ láìsinmi àti láṣà rẹ tó ń nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dásùn ayé mi wọ́n mọ̀ mú nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ìjọ̀nù ayé mi Olúwa ní gbogbo ọ̀rọ̀ kí bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ rẹ gbà gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún mi látọ̀dọ̀ rẹ kọjú kó tì wọ́n Olúwa kí wọ́n jẹ ní ẹ̀gàn kí wọ́n jẹ ní àtẹ̀pá kí wọ́n jẹ ní àgbègbìn èyí tọ́ rẹ̀ bá jọmọ́ bẹ́ẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run olùrànlọ́wọ́ tuntun àyètí kìí dárúkọ ẹ̀ tí kìí dojú kìí fìrí sílẹ̀yà èmi gbàgbọ́ nínú rẹ̀ èmi gbẹ́kẹ̀lé ọ àyè gbàgbọ́ nínú rẹ̀ wípé wọ́n ní ìrànlọ́wọ́ mi àyè gbàgbọ́ nínú rẹ̀ èmi ti gbẹ́kẹ̀lé ọ pé àyè ìrànlọ́wọ́ gbòòrò dọ̀dọ̀ ní tiwa bàbá ya tó dé ìmẹ́ta bá sọ yé mi àmọ́ mú dé ìmẹ́ta bá jù láyé mi tó dé ìmẹ́ta bá sọ yé mi àmọ́ mú dé ìmẹ́ta bá jù láyé mi ní orúkọ Jésù Kristi ìrànlọ́wọ́ àtìkù wa láti wáyà kí mo rí bá ní gbogbo ọ̀nà àní gbogbo àwọn tí wọ́n sọ wípé kí ni ìrànlọ́wọ́ kò sì fún mi látọ̀dọ̀ wa tí wọ́n pèrè àwọn ní alágbára tí wọ́n pèrè àwọn ọlọ́run ní wọ́n bá ti pé ìwọ alágbára tí ọlọ́run ó yá ojú kò tí wọn àìkí wọ́n jẹ́ ní àtẹ́pà àìkí wọ́n tó wà léṣe àwọn tó yẹ kó tó wà gbègbè yẹ kó jẹ́ ìfẹ́ pátá àìkíkẹ́ tó ṣe àìkí tó yẹ kó yàwó yànà bàbá tó nẹ́ẹ̀mí mi mẹ́ta wájú ayé mi ìyàwó mu nẹ́ẹ̀mẹ́ta wájú ayé mi ní gbogbo ọ̀nà ẹ̀yà kébèkébè sí ríràn lọ́wọ́ rẹ̀ gba àní gbogbo kébè sí ríràn rẹ̀ gba àní gbogbo kébè sí bọ̀ ní ògùn ní ìbùkún rẹ̀ bàbá àyà tó wà bàjú wọ̀ títí àìkú tó nẹ́ẹ̀mẹ́ta wájú ayé mi àmọ́ nẹ́ẹ̀mẹ́ta wájú ayé mi ìrìnà lọ́wọ́ tí wọ́n kébè sí ríràn wáṣẹ́ gbogbo àwọn tí wọ́n tó àwọn jọ àyè tí wọ́n pè ní ayé lónìí ní àfọwọ́jẹ ní ayé mi sẹ́ àyè tí wọ́n ní kò sí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ pé wọ́n kò lè gbà mí ni ẹ̀yà kojú kò tí wọn kí wọ́n jẹ́ ní àgbépa kí wọ́n jẹ́ ní àgbégbé àyè kí wọ́n jẹ́ ní tí àwọn àtàkùn lè rí mọ̀ tí wọ́n bá tóbi jọ lọ́rùn rẹ̀ tó dẹ́ mẹ́ta bàtà ọmọ dẹ́ mẹ́ta bàtà ayé ní gbogbo náà yà tó dẹ́ mẹ́ta bàtà ọmọ dẹ́ mẹ́ta bàtà ayé ní gbogbo náà tí wọ́n bá tóbi jọ lọ́rùn rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tó nẹ́ẹ̀mí mi màtàgbádá sínú ayé mi láti ibi gbogbo wa nípa àṣẹ àti òkè àtòrí tèmi mọ̀ rẹ̀ wa ìrànlọ́wọ́ gbogbo yà kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà gbogbo agbára tó wà ní mọ̀pẹ́ ní ìdíwọ́ ìdènà àtakò yà kó gbiná dànù kó ṣòfò dànù àti àwọn àtìlẹ́ àti ọ̀nà ọmọọba gbogbo ẹni yòówù kó wù kó lè jẹ lọ́nà jíjà àbí nítòsí ni àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ìwọ tó ń gbọ́ ohùn àti ẹ̀bẹ̀ mi nígbà tí èmi képe ọ tó ṣe gbà mí ní gbogbo ọ̀nà ìwọ lèmi képe iná ẹ̀mí mi máa tagbára rẹ̀ dà Olúwa tún wọn dá sun ayé mi wà mọ́ mú òjò pẹ̀lú agbára tó ga tó tóbi jọ ní ayé mi tó ní ẹ̀mí máa tagbára sun ayé mi wà mọ́ mú òjò pẹ̀lú gbogbo agbára tó ga tó tóbi jọ náà tó nàbí jọ láti fi gbogbo àìkíbẹ̀sì rí ìrànlọ́wọ́ gbà láti gbogbo àìkíbẹ̀sì gbà eré láti orí tèmi pẹ̀lú àṣẹ àti ìkọ̀ láti orí tèmi mọ́ wa àìní ìṣẹ́lẹ̀ àti Jésù Kristi ìrànlọ́wọ́ gbogbo kíbẹ̀sì nígbà àti gbogbo kíbẹ̀sì nígbà ìgbéra gbogbo kíbẹ̀sì nígbà ní orúkọ Jésù Kristi gbogbo àìkẹ́ni gbogbo ẹnikẹ́ni yóò kó jẹ gbogbo agbára yóò kó jẹ gbogbo ìjọba yóò kó wẹ́ tá pẹ̀ àní olùjíwọ́ olùjẹ́ dáko àìláti lọ pé kọ́mẹ́sì ṣe wípé àìní ìwọ ìrànlọ́wọ́ rẹ̀ àti ìrọ̀lẹ́ rẹ̀ àìní kò ní lè máa ṣe àkóbẹ̀sì gbiná dànù àkóbẹ̀sì ṣòwò dànù àkójọ wọn àti pàpàtà àìkójọ ohun tí ó ṣì láyé bá àti àwọn àtàgbà àti ilé wọn ọ̀yá àdọ́lọ́jì àbí tòsí wọn wà ní kòyìn ọkàn mi bàbá tó nẹ́ẹ̀mí mi màtàbàṣà yẹn àbọ̀ mú nẹ́ẹ̀mí màtàbàṣà yẹn mi tó nẹ́ẹ̀mí màtàbàṣà yẹn mi àmú nẹ́ẹ̀mí màtàbàṣà àìdáàtì gbogbo àìkíbẹ̀sì nígbà rẹ̀ àìdáàtì gbogbo àìkíbẹ̀sì nígbà rẹ̀ láì gbọ́ kíbẹ̀sì gbà ìrànlọ́wọ́ tó ká tó lè tẹ́lẹ̀ gbé jùlọ nípa àṣẹ àti olùbá tó lè tẹ̀mọ́ láti lè tẹ̀mọ́ wa ògo ìwé sì mọ̀ jẹ́ tẹ̀mọ́ wa dá bàbá tó nẹ́ẹ̀mí màtàbàṣà yẹn mi ògo ìwé sì mọ̀ jẹ́ tẹ̀mọ́ wa dá ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run iná ẹ̀mí mi àtàgbà inú ayé mi ò tó wọn dá ní ọ̀tún wá tó mọ mú wọn jù
pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ jù àti wá lọ. Ọlọ́run nínú ògo kí n bẹ̀rẹ̀ sí ní gbòòrò, kí n bẹ̀rẹ̀ sí ní gbìnlẹ̀, kí n bẹ̀rẹ̀ sí ní tayọ, kí n bẹ̀rẹ̀ sí lékèsà. Ìran rere gbọ́dọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí wá ṣìmúṣẹ, oyún rere gbọ́dọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí dibi fún mi, àṣeyọrí tó ká kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi ní gbogbo ọ̀nà. Kí gbogbo àwọn tí wọ́n pera wọn lágbàgbà, tí wọ́n pera wọn ní Ọlọ́run ni, tí wọ́n ní ìwọ kò lè gbà mí ni, àní ìrànlọ́wọ́ kò sí fún mi ni, kí gbogbo wọn kí wọ́n di ohun òkú. Gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Balógun tó ní bí àtilẹ̀ ṣí ọ̀run nídìí, ọ̀hún ò lè dọ̀pọ̀ Samaria bó ṣe di àtẹ̀pá, kí gbogbo kí wọ́n dohun àtẹ̀pá pátá. Gbogbo àwọn tí wọ́n sọ pé kí ni kò sí tọ́jọ́, bàbá tún nẹ́ẹ̀mí mi má tàgbẹ́dá sọ yé mi nínú ògo tó ká sẹ́wọ̀n kí n mọ gbòòrò, kí n mọ gbìnlẹ̀, kí n mọ ṣàṣírí ayọ̀ ìrẹ́gbọ́dọ́ kọ́ mọ wá ṣàṣírí orí kọ́ mọ ti bí fún mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èyí nẹ́ẹ̀mí mi má àti agbára rẹ̀ mo béèrè fún ní ọ̀tún ayérayé bàbá tún lẹ́yìn mẹ́ta bá yà sọ yé mi. Àìrí nẹ́ẹ̀mí má tàgbẹ́dá ayé mi òjò tó, èyí nẹ́ẹ̀mí má tàgbẹ́dá mi ò tó ọkọ̀ ọ̀yà tún nẹ́ẹ̀mí mi má tàgbẹ́dá sọ yé mi. Àbọ̀ mo yí nẹ́ẹ̀mí má tàgbẹ́dá jùlọ bí ti bu agbára tó ga tó jù tó lè gbé tó dáhùn tó dàbí ojú àti wa lọ ní orúkọ Jésù Kristi. Nínú ògo tó ga tó lè gbé tó jù tó dá kàwé bàbá àyà kí mo gbòòrò, kí mo gbìnlẹ̀, kí mo tayọ, kí mo lékèsà, kí mo ṣàṣeyọrí tó ga tó lè gbé tó jù wọn nígbà gbogbo ọjọ́ gbogbo. Ìrẹ́rẹ́ ẹ̀gbọ́n kọ́ mo wá sí mo ṣe oore báyà kọ́ mo ti bí fún mi, ìgbéga tó ga tó lè gbé tó kọ́ mo jẹ́ tèmi ṣe, àyíké kí mo jẹ́ orin sáà tó lága tó lè tó lè sí gbàgbọ́ ní ògo. Àyíké gbogbo àwọn tí wọ́n sọ wípé kìnìún ìrànlọ́wọ́ kò sì fún mi nípa tiẹ̀, gbogbo àti wọ́n lè nípa ilé ìdíwọ́ ìdíra bẹ́ẹ̀ dàkọ̀ àti wọ́n sọ pé àyè àwọn ọlọ́run àbẹ́ àwọn alágbára ni láti mọ ìfà kọ́mọ̀tà tí mo tó lè àkọ́mọ gbìnrín dànù àkọ́mọ orun dànù. Àyíké bí Balógun ọ̀run ni àyíkọ́ sọ pé àwọn olè dọ̀pọ̀ sí àbájá ìṣòro nínú ọmọ sì dàgbà yàgbọ́ okun ti àtìpá. Gbogbo àwọn sọ pé ìfẹ́ rẹ̀ kò ní sórí ayé mi tí wọ́n pè ní ìrọ̀lẹ́ kò jẹ́ kò sí ìrànfún látọ̀dọ̀ rẹ̀ wájú bàbá kí mo jẹ́ àtìpá àyíkọ́ tó nẹ́ẹ̀mí mi màtàbájá ayé mi, bàbá mo nẹ́ẹ̀mí màtàbájá ayé mi, tó nẹ́ẹ̀mí màtàbájá ayé mi, àwọn ọmọ nẹ́ẹ̀mí màtàbájá ayé mi nínú ògo tó kájọ́ ìwé tó dìbò tó dàkàwé yá kí mo gbòòrò, kí mo gbìnlẹ̀, kí mo tayọ, kí mo lékèsà, àìkí tí mo ní àṣọ tó ga tó lògò jùlọ, àìkí ayé mi kó tí mo kún fẹ́rẹ̀ ìgbò tó ga jùlọ. Ìrẹ́ni pátá kó mo wá sí mi ṣe nípa agbádá ṣe, àyè ayélujára kó mo ti fún nípa agbádá ṣe, àyílò ògo tó ga tó lè gbé tó ga tó ga jọ ògo ìkóṣì mẹ́jẹ̀ tó ga títí ayé lè bí ó sì máa yan àìkí mo kún orúkọ rẹ̀ ga ògo ní forúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Jẹ́ kí n rán létí bóyá o ti gbàgbé, dandan ní kọ́ni kọ́ gbà fún ara rẹ̀ tó bá ti rí pé kò wúlò fún ọ, ṣùgbọ́n dandan ní fọ́ni kọ́ gbà fún mi. Sọmọ pé Jésù gẹ́gẹ́ ti sọ, ó ní fẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Ọlọ́run gẹ́gẹ́ tún sọ ṣáájú kó rí pé Jésù náà sọ, Jésù kan wá fìdí rẹ̀ múlẹ̀ ní pé fẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. So gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀, o lè má gbà fún ara rẹ̀ ṣùgbọ́n má gbà fún mi. Ó sì rí wípé kí ni yóò dára fún ọlọ́pọ̀lọpọ̀. Kì í láti pé yóò dára fún ọlọ́pọ̀lọpọ̀ gan, màá ti ṣe kí ni màá mọ̀ lóore, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, màá mọ̀ bọ́ kí Ọlọ́run nígbà gbogbo wípé Olúwa ó ṣe fún títóbi rẹ̀ nínú ayé rẹ̀ pé ọgbàdúrà yẹn fún mi. Má wọlé fọkànbalẹ̀, ṣé ti bisikí àti ṣúùtì ni màá dà fún ọtọ́pọ̀ bí ṣe gẹ́tì rẹ̀ bí ṣe mọ ibi tó wà yẹn fìdí ńlẹ̀. Ọlọ́run nìkan ló ṣe kí ni ní ó ṣiṣẹ́ lórí àárín yẹn, mọ́ fọ mọ́ bẹ̀rù, èmi kọ́ ní ṣiṣẹ́ àárín yẹn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá iná mi mímọ́ àtàgbà inú ayé mi ò tó, tún wọn dá ní ọ̀tún, wọ́n mọ́ mú wọn jù pẹ̀lú agbára tó ga jù lọ pátápátá nínú rẹ̀ sọ bí di àpáta dìgbòlù iná àtàjò lérò láti mọ kọlù, láti mọ lòlúlú, láti mọ jòrò tíru èké tó bá kọlù bá bí ó kókó sí tèmi ya kọ́ mọ fọ́ tútù gbọ́ ohun tí wọ́n sọ ni nebukadé sọ̀rọ̀ba ó ní sí ọ̀dá ọ̀sọ́lọ́mí sì lè gbà yín lọ́wọ́ mi iná lérò kò sẹ́ni tó tóbẹ̀ tó lè gbà ní lọ́wọ́ ọba. Ká sọ pé àwa ènìyàn tó jẹ lè gbà lọ́wọ́ ọba yìí pé ó rí àwọn ọmọ ogun tí wọ́n gbèjà rẹ̀ tí iná ń kọ́ tá lè gbà lọ́wọ́ iná tí ń jó tí kò ṣe ròyìn kò sí ìyẹn nìkan kọ́ tó wá gbọ́ ọ̀rọ̀ táwọn ilé náà sọ. Ìrànlọ́wọ́ kò sì fún nípa tó àwọn tí wọ́n ń wòyàn sùsùn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sì fún èyí nípa tó lọ́rùn ọmọ ibi tí wọ́n ti bá sílé kí wọ́n ti sọ báwọn ni. Ìtí wọ́n ti rí àìdájú pé síta àwọn ṣe yẹn àwọn ti mú yẹn pátápátá àwọn làwọn jẹ́ alákòóso ayé ènìyàn níjẹ́bẹ̀ yẹn. So Ọlọ́run ti gbàgbé ènìyàn níjẹ́bà wọn mo tó pọ́ Ọlọ́run ò gbàgbé rẹ̀, Ọlọ́run ò gbàgbé mi èyí tí mo fẹ́ kó fi tara gbà wo dandan kọ́ ni kò gbà fún ẹ láti gbà fún mi mọ́ wọlé fọkànbalẹ̀ wọn kò wọ ní wọ́n mọ ewé wọ́n mọ ìgbò oṣù tó máa wọn wọlé èmi ọmọ ẹnì kankan tèmi. Olúwa tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ nítorí pé nẹ́ẹ̀mí máa ń lo ayé mi kò tó nǹkan wàá tó bọ̀ mú wọn jù pẹ̀lú agbára tí ó kọ̀ dẹ́gbẹ́ tó kọ̀ dàbí tó pé nínú ayé mi kò jò tó nínú rẹ pátápátá sọ́bídí àpáta ti gbòòlò èyí ní àtàjò lòrán láti mọ kọlù láti mọ lòlúlú láti mọ jóoru tẹ́rú èké tó bá kọlù bí abẹ́wò kò tẹ̀mí kọ́ mọ fọ́ tútù láì látúnṣe kankan nítorí pé kí ni ìwọ ní agbára ti gbẹ́kẹ̀lé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá àpáta ayérayé o, ìdè àtàràjọ lòlò ìdè mi mímọ́ àtàgbára ni mo béèrè fún ní ọ̀tún. Àní kò tó òyìn tí bẹ́ẹ̀ nínú ayé mi, kò tó nǹkan bàbá tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára sọ ayé mi sẹ́. Olúwa àìdè mímọ́ àtàgbára nínú ayé mi ò tó nǹkan. Ẹ̀yà tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára mi lójó dájú àti wá lọ. Àyà tó nẹ́ẹ̀mí àtàgbára sọ èmi àti wá lọ. Wàá mọ̀ mú òjò pẹ̀lú agbára tó ká tó tóbi tó tẹ̀lé gbé tó náà kàwé tí kò sóró ìtẹ̀jú àti wá lọ ní orúkọ Jésù Kristi. Ti gbogbo agbára ní tóbi tó lọ́nà àti gbogbo ẹ̀rọ tóbi tó lọ́nà ní orúkọ Jésù àìpọ̀sùn nínú rẹ̀ àsọ̀bíjà padà ti gbòòrò àìsọ̀bíjà ní àtàjọ lòlò àìsọ̀bíjà padà ti gbòòrò àìsọ̀bíjà àjẹ lòlò àìsọ̀bíjà padà ti gbòòrò sọ̀bíjà àjẹ ní àtàjọ lòlò àìlátìmọ̀ kọlù àìlátìmọ̀ lòlò àìlátìmọ̀ tóru àìrí gbogbo tíṣọ owó òṣìṣẹ́ àríkè ìṣẹ́tàlá tẹ̀lé àjọ mọ̀kọ́ àti ìgbó gbogbo àbáta èyí tó bá kọlù bí àti owó òṣìṣẹ́ tèmi sá àìkọ́mọ fọ́tútù náà dàtú kọ̀kọ̀ àkọ́mọ fọ́tútù náà dàtú kọ̀kọ̀ ìtòrò pé kìí àìníwọ̀ ní gbẹ́kẹ̀lé àti ìgbàlá mi àìníwọ̀ ní kàn ní gbogbo àgbọ̀ tí mo gbẹ́kẹ̀lé tí mo kéwòn lójoojúmọ́ àti lọ́sọ̀ àti lóru bàbá tó nẹ́ẹ̀mí mi màtàgbára àtọ́ yé mi àwọn múlẹ̀ mẹ́ta wà jùlọ yé mi sọ́bíjà pàtàkì gbóló pátá sọ́bíjà àtàjọ pátá nù rẹ̀ sọ́bíjà pàtàkì gbóló pátá nù rẹ̀ sọ́bíjà àtàjọ pátá nù rẹ̀ jútà àti ìwà lọ ní ọ̀tún ojú àmọ́ sọ́bíjà pàtàkì gbóló àtàjọ láti mọ kọlù láti mọ lòlò láti mọ jòrò àìlèjẹ́ ìtọ́ bá kọlù àbẹ́kọ̀ sí mi àìkọ́mọ fọ́túnlá àti àṣùkà gbó ṣe yóò pàṣẹ tàdà àìsí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta sọ́bí di ẹ̀rù ńlá nínú rẹ̀ Ọlọ́run tó ń nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ẹ̀dá sínú ayé mi ju tàtẹ̀ wá lọ tó ń nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ẹ̀dá sínú ayé mi tàtẹ̀ lọ àmọ́ mo nẹ́ẹ̀mí àti agbára ìjùlọ ìbí ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn sọ́bí di ẹ̀rù tó ń gbé ẹ̀rù gbogbo mi sọ́bí di jìnnìjìnnì tó ń gbé jìnnì mi tó gbé ìwọ nìkan ní Ọlọ́run ẹ̀rù tó ń gbé ẹ̀rù gbogbo mi ìwọ nìkan ní Ọlọ́run jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹ̀rù èyí tó gbé ẹ̀rù gbogbo mi Ọlọ́run jìrìjìrì èyí tó gbé jìrìjìrì mi ìwọ olè mi kẹ́pẹ́ ìdẹ́ mi màtàgbára inú ayé mi ò tó nǹkan bàbá tó ìdẹ́ mi màtàgbára aṣọ ayé mi ìdẹ́ mi màtàgbára mi ò tó ìyá mo òjò tó gbọ́ wá tó fi jọ lọ́rùn rẹ̀ ni mo ti ń tẹ́nu mọ́ bá bọ́ bẹ́ẹ̀ mi mímọ́ ní ọ̀tún ní ojú ìwé láìsí náà sáré bàbá yóò orúkọ yà tó ìdẹ́ mi màtàgbára aṣọ ayé mi bàbá mo dẹ́ mi màtàgbára jùlọ ayé mi tó ìdẹ́ mi màtàgbára aṣọ ayé mi bàbá mo dẹ́ mi màtàgbára jùlọ ayé mi tó ìdẹ́ mi màtàgbára aṣọ ayé mi àmọ́ mo dẹ́ mi màtàgbára jùlọ ayé mi ní orúkọ ti Jésù Kristi ọ̀yà àìdúró ẹ̀ pápá sọ mi di ẹ̀rù ńlá èyí tó ń gbẹ̀rù gbogbo mi sọ mi di jìnnìjìnnì náà èyí tó ń gbé jìnnìjìnnì gbogbo mi sọ mi di ẹ̀rù ńlá èyí tó ń gbẹ̀rù gbogbo mi sọ mi di jìnnìjìnnì náà èyí tó ń gbé jìnnìjìnnì gbogbo mi ní orúkọ ti Jésù Kristi àìdí ẹni kan agbára àbíjọba àbí ìgbìmọ̀ akọ́kọ́ tó gbọ́dọ̀ sí mọ́ láti mọ jẹ́ ìyọnu àbí ìyá kan fún mi èyíkéyìí tó bá ń dọ̀wọ́ iṣẹ́ àti owó àtàbà ti bọ̀ rẹ̀ àti ìjọba àti ilé ọkọ̀ mọ́ parun nípa ìgbà àti tẹ́lẹ̀ nípa gbogbo Olúwa àìkí gbogbo àwọn tí mo pẹ̀lú àwọn dé àìdí alágbára àti àbẹ̀ Ọlọ́run rẹ̀ àìdí láti mọ dá ìlú láti mọ yẹn lọ tí wọ́n sọ pé kò sí ẹni tí kò sí ọ̀fun láti rẹ̀ tí wọ́n sọ pé kò sí wọlé bá mi rẹ̀ ìyá gbọ́ bẹ̀rẹ̀ sí ní rún dànù nípa ìmọ̀ àti ìdí ara wọn fúnra wọn sẹ Olúwa sọ mi di ẹ̀rù ńlá láti jìnnà pẹ̀lú rẹ̀ tó nẹ́ẹ̀mí mi màtàbàtà mo nẹ́ẹ̀mí àwùjọ mi kọ́ wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà pátánù rẹ̀ ní orúkọ ti Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo fi ìtara gbàdúrà yìí ó sì lè mọ̀ wúlò fún ọ ṣùgbọ́n fi ìtara gbà fẹ́ mi. Àwọn tí wọ́n jẹ́ kéèyàn rógolo àwọn yẹn ni wọ́n mọ́ sọ bá àwọn wípé ìrànlọ́wọ́ kò sí fún látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run kò lè gbà á nítorí wípé kí ni wọ́n ríra wọn ní ọ gẹ́gẹ́ bí Ọlọ́run wọ́n rí agbára pé àwọn ti parí iṣẹ́ lórí ayé rẹ̀ lórí ayé mi lórí ayé àwọn àyànfẹ́ wo kìí ṣe pé wọn ò ríṣẹ́ yẹn ṣe o wọ́n rí ṣe lótìtọ́ àti lódodo ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ní wípé kí ni ẹni tọ́lọ́run ò dé ta ló lè dé ṣì ẹni tọ́lọ́run bá gbà ó gbà lágbàtàn ètò tó wá jẹ́ babalà ní pé lẹ́yìn Ọlọ́run kò sọ́rọ̀ kankan níbi kankan mọ́ lẹ́yìn Ọlọ́run kò sí lágbára kankan níbi kankan mọ́ so ògbó rẹ ni mọ́ wúlò fún ọ gbà kó lọ́wọ́ ẹni bí yẹn kó fẹ́ mi kí n mọ bọ́ọ̀lù tó bá kú ọ̀la tó bá fẹ́ lò jẹ́ kí n mọ̀ wọ́n wà bá mi lójijì o tó bá kú ọ̀la ni mo wí o ó rí pé màá dá padà fún ọ ṣùgbọ́n kan tí mo fẹ́ kó yí ọ ni wípé èyí tí mo ti lò yẹn mọ́ bèrè lọ́wọ́ mi ibi tí mo lò dé màá dá padà fún ìnìbọ̀ jiyàn pàápàá so kò jù bẹ́ẹ̀ lọ tó gbọ́dọ̀ bá wà lọ́dọ̀ mi tí mo bọ́ lò ọ sàn ju kó wà lọ́wọ́ mi níbi yẹn lọ nítorí pé àwọn òsì náà ti dá padà fún àyàfijọ́ tó bá wọnú bùjì iṣẹ́ títí wọn nìyẹn ṣùgbọ́n èmi tèmi tó bá kú ọ̀la tó bá sófin tó ọ̀la tó sọ yẹn aago tá a fọlọ́ tó bá ti gbé báyìí
máa kó lé lọ́wọ́ èyí tí mo ti lò ń bẹ́ẹ̀ nìkan nìkan mọ́ ń bèrè lọ́wọ́ mi mọ́ ń tẹnu mọ́ o káwa méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé o ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi, ìwọ ni ìgbàgbọ́, ìwọ ni mo gbàgbọ́, inú ìwọ ni mi képe láti mi àṣà rẹ̀. Iná mi mímọ́ àtàgbà inú ayé mi ò tó nǹkan tún iná mi àtàgbà ìdásùn ayé mi bá tó bọ́ mú iná mi àtàgbà jùlọ mi tútù àti wá lọ. Gbogbo tí ṣògo mi kọ́ bẹ́ẹ̀ sì tẹ̀ mí lọ́wọ́, gbogbo tí ṣògo mi kọ́ bẹ́ẹ̀ sì gbà fún mi tẹ́ mọ́ta àwọn aràn ṣáájú ìjẹ́kùn tí mo rí òtí wọn fi kó ni nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó àti tura Olúwa kí mọ́ rí gbogbo wọn lò, kí mọ́ gbìnlẹ̀ kí simọ́tọ́ kí simọ́ lẹ́kẹ̀sà kí gbogbo ògbó túbọ̀ jẹ́ bóyá tirẹ̀ àìláìsí ni àti wàhálà kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo ké mo tẹnubọ̀ ìwọ tí mo fi gbogbo ayé mi ṣe tí mo mọ ìgbẹ́kẹ̀lé tí mo sì gbàgbọ́ dúró bàbá tó nẹ́ẹ̀mí mi gbàtàgbàdà aṣọ ayé mi ṣe èyí nẹ́ẹ̀mí gbàtàgbàdà mi ò tó kọjá tó nẹ́ẹ̀mí gbàtàgbàdà aṣọ ayé mi àyè nẹ́ẹ̀mí gbàtàgbàdà kò jùlọ yàtọ̀ mú nẹ́ẹ̀mí gbàtàgbàdà jùlọ tí mo sì jùlọ àyè nẹ́ẹ̀mí gbàtàgbàdà kò jùlọ yàtọ̀ mú òjò mo sì jùlọ yìí ní orúkọ Jésù Kristi. àyè ní gbogbo ọ̀nà gbogbo tí ṣògo mi yakọ́ bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àyè àgbàkọ́ gbogbo tí ṣògo yakọ́ bẹ̀ tẹ̀mí lọ́wọ́ àyè gbogbo ṣògo kọ́ bẹ̀ sí mọ́tò mi wá àyè gbogbo ṣògo kọ́ bẹ̀ sí gbà pátápátá ní orúkọ Jésù Kristi. ìjọba ìwọ nìkan lè gbẹ́kẹ̀lé mi àìtó pọ̀ nìkan lè wọ́n gbàgbọ́ ìwọ nìkan lè mí képe àìtẹ́ mọ́ ògo àwọn ọ̀rá ìgbani àìtí wọ́n yẹ kó òtún wọlé tọ́bi kó ní lábá nínú ìlànà ìyá gbé àìkọ́bẹ̀ tọ́ mi lọ́wọ́ àìkọ́bẹ̀ tí wàá fún mi àìkọ́ sì mọ̀jú fún nípa agbára nípa aṣọ rẹ nípa òrùfẹ́ nípa àgbẹ̀ ní orúkọ sí Jésù Kristi. bàbá àìtó lẹ́gbẹ̀ta wáṣọ ayé mi àmúlẹ́gbẹ̀ta wáṣọ ayé mi àtúnlẹ́gbẹ̀ta wáṣọ ayé mi àmúlẹ́gbẹ̀ta àìdínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn láì mẹ́rin kan àkóso mọ̀jú fún mi àìkébi tó gbà wọn sínú ọ̀tún lójoojúmọ́ yẹn kí gbogbo àwọn tí wọ́n pẹ́ lágbà tí wọ́n kì í sábà yẹn tí wọ́n kì í sọ lọ́rùn yẹn àìkúwọ́sùmọ̀ gba ìjákulẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ àìkúwọ́sùmọ̀ ti wà àtàkùn ní ọ̀tún lójoojúmọ́ àìkúwọ́sùmọ̀ ti òkú sí ọ̀tún lójoojúmọ́ àìrẹ́tìmọ̀ lè ṣèjú àbíjà bẹ́tà fún mọ́ àìlójọ́ lè ṣe àjọgbé bàbá tó náà ìbátan aṣọ yìí àmúnẹ̀ bàbá gbogbo tí ògùn ẹ̀kọ́ bẹ̀ tẹ̀lé ọkọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tó nẹ́ẹ̀mí mi màtàgbàdà sínú ayé mi. Ìwọ Ọlọ́run ìgbàlà mi, ìwọ Ọlọ́run ìgbẹ́kẹ̀lé mi, ìwọ Ọlọ́run ìrànlọ́wọ́ mi, ìwọ Ọlọ́run àgbàlagbàtà ayé mi tó ń gbà mí nígbà gbogbo tó sì tún gbà mí tó sì tún mọ̀ gbà mí títí ayé nípa ẹ̀kọ́. Olúwa ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìnítọ́ ìṣọ́kà ní àpò tó kún fún wúrà fàdákà ọ̀rọ̀ gbogbo ya kọ́bẹ̀sì ti kó fún mi tó bẹ̀ jẹ́ kò sáyẹ̀sì gbà kí gbogbo àwọn tí wọ́n sọ wípé ìrànlọ́wọ́ kò sì fún mi látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa kí wọ́n dun àtẹ̀pá gẹ́gẹ́ bí balógun ọ̀run ṣe di ohun àtẹ̀pá ní àtẹ̀sáwọn tó sọ pé ọ̀wọ́n ò lè dọ̀pọ̀ bá tilẹ̀ sọ̀rọ̀ nídìí ni. Olúwa ọwọ́ rẹ̀ lọ́wọ́ yálà kí wọ́n fojú wọn rí kí wọ́n sì lọ́wọ́ àtẹ̀pá àbí kí wọ́n tiẹ̀ kú dànù kí bẹ́ẹ̀ tí wọ́n kó tó di pé kí ọmọ kórè tèmi lọ. Bàbá fi àjùlọ rẹ̀ hàn gbogbo wọn pátá kí wọ́n lọ́wọ́ àtẹ̀pá gbogbo pátá kí wọ́n di òkú àti àwọn àtàgbà sí ilé àtọ̀nà wọn bá gbogbo ìkórè ayọ̀ àdìtọ́ ìṣẹ́kàjọ tó kún fún àfàdákà ọ̀rọ̀ wa kọ́mẹ̀tì kó fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mẹ́dógún àtàgbàrà kọ́mẹ̀tì ló fún mi kí sì mọ̀ jàǹfààní wọn ìyẹn nìkan kọ́ àmọye gbà wọn lọ́nà àgbà àwọn ènìyàn àìkú mọ̀ jàǹfààní rẹ̀ kí ayé tí wọ́n náà kọ́mọ̀ gbà yí padà rẹ̀ kó gbòòrò sì mọ̀ jẹ́ tiwọ́ lọ́wọ́ rẹ̀ orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ìdẹ́mi mímọ́ agbára rẹ̀ gbò béèrè fún ní ọ̀tun bàbá tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi ẹ̀yà tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi ní ọ̀tun ẹ̀yà tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi wà á mú òjò pẹ̀lú agbára tó ga tó lẹ́gbẹ́ tó dákàwé ju àjùjà tiwa lọ wà á mú òjò pẹ̀lú agbára tó ga tó dákàwé tó lẹ́gbẹ́ tiwa lọ sẹ́ ní orúkọ Jésù Kristi. Ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó kún fún ògo ọlá wúrà fàdákà ọ̀rọ̀ orí gbogbo bá ìbò kórè àti gbẹgẹ láti òkè látòrí tèmi wá pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ tó ga tó dákàwé tó dàbí jọ́sẹ̀ pẹ̀lú ìgbàlà rẹ̀ tó ga tó lẹ́gbẹ́ tó dàbí orúkọ Jésù àkọ́bẹ̀ sí gbogbo báyìí àìní àìnítọ́ àìsípàdé àkọ́bẹ̀ àkọ́bẹ̀ sí gbogbo báyìí àìkí gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sì mí látọ̀dọ̀ rẹ̀ wá kí gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ Ọlọ́run kò lè gbà mí nì kí gbogbo pátá kí wọ́n di òkú kí wọ́n yá kí wọ́n tó tí kò ṣe kí wọ́n yá ni wèrè dànù àìkí wọ́n kí wọ́n di àtẹ pápátá nípa gbọ́dọ̀ àti àṣẹ ní orúkọ Jésù tó nẹ́ẹ̀mí mi màtàbàtà mi àmọ́ mo nẹ́ẹ̀mí màtàbàtà rẹ̀ tó wá bá tó yọ ìkórè tó pọ̀ pọ̀ ògo ọlá wúrà ọ̀rọ̀ fàdákà orin ló wà gbogbo oyè àìkọ́bẹ̀ sí kó fún ní àjọ àṣẹ ọkùnrin tó bẹ̀ yá kò sí láti gbàṣẹ Olúwa àmọ́lé gbà àwọn ènìyàn àìlọ́nà gbà àwọn àkọ́mọ ìjàpá nínú rẹ̀ ayé wọn kó sì mọ gbà yín padà rẹ̀ kó sì mọ kún fún ògo àti àtìmídùdù rẹ̀ sẹ́ àìnídú àyọ̀ àti àti ìbí kúrò oyè akébèké mọ kórè ayọ̀ ògo àti ṣeré àti ògbógbé àgbọ̀ tẹ́lẹ̀ kó lò rẹ̀ láti gbọ̀dọ̀ àìkọ́bẹ̀ sí gbàgbé láti mọ ní wọn lọ àìkébè sí mọ tayọ kí mọ kọ ní ògo tó ga jùlọ nínú ọ̀rọ̀ mi àìkíjẹ tó lógo tó tayọ tó sì lè tó sì gbòòrò gbòòrò ògo jẹ́ kí olórí rẹ̀ kọ́bẹ̀ sí lílo fún mẹ́ ògo jẹ́ kí oṣù kọ́bẹ̀ sí fún mẹ́ ìgbẹ́ jẹ́ kí olórí rẹ̀ kí kọ́bẹ̀ sí ní báyìí ògo ìkó sì mọ jẹ́ tirẹ̀ ní àdúgbò sì mọ jẹ́ tirẹ̀ bàbá tún dẹ́ mẹ́ta sọ ya mo mú dẹ́ mẹ́ta sọ ìgbẹ́ra ló wà ní ògo sì mọ jẹ́ pátá ní orúkọ Jésù. Agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìgbàlà mi tèmi. Ọlọ́run kan ṣoṣo tó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin àgbàlagbàtàn. Ìwọ lèmi mọ̀, èmi kò mọ̀ ẹlòmíràn. Ìwọ lèmi gbẹ́kẹ̀mí lé, ìwọ lèmi ó sì mọ̀ sí ní gbogbo ọjọ́ ayé mi nítorí pé mo gbàgbọ́ nínú rẹ̀. Mo ń béèrè fún agbára rẹ̀, mo ń béèrè fún iná ẹ̀mí mímọ́ rẹ̀, mo ń béèrè fún àṣẹ rẹ̀, mo ń béèrè fún òrè rẹ̀, mo ń béèrè fún májẹ̀mú rẹ̀, mo ń béèrè fún ọ̀rọ̀ rẹ̀ tí mo gbé àti gbogbo orúkọ rẹ̀, mo ń béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi. Ju tàjẹwọ́ yá fi dì mí ní àmúrè agbára rẹ̀. Ju tàjẹwọ́ yá fi dì mí ní àmúrè agbára rẹ̀. Ní gbogbo ọ̀nà ẹ̀ dì mí ní àmúrè agbára rẹ̀. Ní gbogbo ojú ayé mi kí n máa jẹ́ ohun àríṣà fún gbogbo àwọn níbi, kí n máa jẹ́ ohun ẹ̀rù ńlá fún gbogbo àwọn níbi, àìkí máa jẹ́ akíyọlẹ́ náà akínira akídélẹ̀ náà akídélẹ̀ náà akítakọ̀ akínira akípọ́lójú akídébi kẹrẹ fún mi akígbèrò bí ṣe àní gbogbo ayé mi kí n máa jẹ́ láṣìírí ayọ̀, kí n máa jẹ́ ní tó ń tayọ̀ tó lékèsà ní gbogbo ojú ayé mi, ní gbogbo ojú ayé mi kí n máa jẹ́ ní ti gbogbo èèyàn ń yọ̀ fún ní ọ̀tún lójoojúmọ́ gbogbo wákàtí fún àṣírí ayọ̀ tó lógo tó gàjọ fún gbogbo rẹ̀ àìpọ́ tó wá sí ìmúṣẹ fún gbogbo àwọn orí àìpọ́ pátá tó dìbì fún nípa agbára àṣírí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé ìwọ Ọlọ́run alágbára jùlọ, ìwọ àìríwọ ni ìgbẹ́kẹ̀lé mi, ìwọ àìríwọ ni èmi gbàgbọ́ nínú rẹ̀, ìwọ ni Ọlọ́run olùgbàlà mi, ẹni tó ń gbà mí nígbàgbọ́ tó ń gbà mí sóto ọmọ gbàmí tẹ́yẹ nìkan, àìríwọ ni àtìlẹ́yìn mi olùrànlọ́wọ́ àti àtúntò ìtọ́sọ́nà mi, bàbá ní orúkọ Jésù Kristi tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni èmi ń béèrè fún iná ẹ̀mí mímọ́ rẹ̀, èmi ń béèrè fún agbára rẹ̀, èmi ń béèrè fún àní àṣẹ rẹ̀, èmi ń béèrè fún èrè rẹ̀, èmi ń béèrè fún àjẹmú rẹ̀, èmi ń béèrè fún ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé àti gbogbo orúkọ lọ, èmi ń béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ ní orúkọ Jésù Kristi lẹ́tọ́rẹ́sì. Ọlọ́run olùgbàlà ayé mi o, ẹ̀yà fi dìmí ní àmúlẹ̀ agbára ọ̀tún, Ọlọ́run aláṣẹ pẹ̀lú ayé mi, ẹ̀yà fi dìmí ní àmúlẹ̀ agbára ọ̀tún, Ọlọ́run olùgbé orí mi sọ́kẹ́, ẹ̀yà fi dìmí ní àmúlẹ̀ agbára ọ̀tún, ti gbogbo tó fi sọ ẹ̀yà fi dìmí ní àmúlẹ̀ agbára ọ̀tún, àyí gbogbo ọjọ́ ayé mi bá dá ní orúkọ Jésù Kristi. Kí mo jẹ́ ohun àríṣà fún gbogbo àwọn ẹni gbogbo àwọn kàníyàn, àwọn ẹni òkùnkùn, àwọn ẹni sátani àti ẹnikẹ́ni ìjọba òkùnkùn gbogbo àyà gbogbo àyí gbogbo ọjọ́ ayé mi kí mo jẹ́ àkìyọ lẹ́nu àkìnira àkìgbógunti àkìdínlẹ̀dẹ àkìtàkù àkìròbíṣí gbogbo ṣẹlẹ̀ àkìtẹ́bíkẹ́rẹ́ fún mi àyí gbogbo ọjọ́ ayé mi nẹ̀ àyí kí mo jẹ́ aláṣẹ̀rí àyàn oríire máa gbogbo kí mo jẹ́ ẹni títà nígbà gbogbo ọjọ́ ayé mi ní oríire àyí kí mo jẹ́ òòlẹ̀ nígbẹ́gá nígbà gbogbo oríire àyí gbogbo bá àyí rẹ̀ bóyá kó mo wá sí ìmúṣẹ fẹ́ àyí gbogbo ọjọ́ ayé mi oríire mi kọ́ mo ti fi ní àmì àkọ́dá nípa ológun tó gajọ àyí gbogbo bá nípa ọjọ́ mi kí mo jẹ́ táwọn yọ̀mọ̀ ojú ayé oríire fún àyí àti mo kí kó oríire láàrún láti máa gbogbo olú àwọn ìgbéga tuntun àwọn oríire tuntun àwọn àṣírí tuntun lójoojúmọ́ ògo ìkóṣì mọ̀jẹ́ ìpamọ́ta kí gbogbo àwọn tí wọ́n pẹ́ àwọn ní alágbàdá yóò lẹ́yìn àtàbójú ìgbéga kó sì mọ̀ mọ́sùn oṣù kó mọ̀ tí wọ́n ti gbé ojú kò ṣe ní orúkọ Jésù Kristi. Bàbá tìbí àmúlẹ̀ agbára rẹ̀ ẹ̀yà tìbí àmúlẹ̀ agbára rẹ̀ bàbá àtúntò tìbí àmúlẹ̀ agbára rẹ̀ ẹ̀yà tìbí àmúlẹ̀ agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi, ìgbà ọ̀tun rere kó bẹ̀rẹ̀ nínú ayé mi, fi àjùlọ rẹ hàn kí gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún mi látọ̀dọ̀ rẹ wá kí wọ́n fojú wọn rí kí wọ́n sì dẹni ègbè. Ọlọ́run kí gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ kò lè gbà mí, Olúwa kí wọ́n fojú wọn rí títóbi àti agbára rẹ nínú ayé mi kí wọ́n sì dẹni ègbè pátápátá. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé ìwọ Ọlọ́run ìgbàlà tèmi, ìwọ àìlèmí gbẹ́kẹ̀mí lé, ìwọ lèmi gbàgbọ́, àìlèmí sì jẹ́ lèmi sì fọ́sọ̀ nígbà gbogbo, ìwọ lọ́ba tó gbà mí láti wọ́n tó gbà mí láti ṣe ìrè rẹ̀ dàgbà bá sún sínú ayé mi, àṣẹ rẹ̀ mo bóyá sọ sínú ayé mi, Olúwa súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi, Olúwa súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi ní orúkọ Jésù Kristi. Mímọ́ ológo jùlọ ó yá àìgbó igbó tí jẹ́ ìrì ayọ̀ ó yá kọ́bẹ̀ sí fọ́tọ̀ bí ṣe mi gbé ó yá igbó tí yẹ kọ́bẹ̀ jẹ́ tèmi àìgbé ẹ̀kọ́ bẹ̀ jẹ́ tèmi àìrí ẹ̀kọ́ bẹ̀ jẹ́ tèmi ó yá kí gbogbo ẹnikẹ́ni tó gbẹ̀rẹ̀ àyè alágbẹ̀rẹ̀ àbí Ọlọ́run ni tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún látọ̀ tẹ̀lé wa tí wọ́n sọ pé ìgbàlà kò sí fún látọ̀ tẹ̀lé wa tí wọ́n sọ pé ìwọ kò lè gbà mí ni Olúwa àìkúbẹ̀ sí pèrè tuntun àìkúbẹ̀ sí pèrè kí wọ́n ti ní àtẹ̀pá àìkúbẹ̀ sí rí ìgbàlà rẹ ní ayé mi àìkúbẹ̀ sí gbẹ̀gbẹ̀ ọ̀dọ́ ayé mi àìkúbẹ̀ sí ìṣòro rẹ ní ayé mi sẹ́ Olúwa kí wọ́n sì jẹ́ àti gbẹ̀rẹ̀ àti gbẹ̀rẹ̀ orúkọ ọjọ́ kòsì bàbá súre sún ayé mi gbàgbà sún ayé mi ìyá súre sún ayé mi láti ọba àríyá yíyẹ mi kọ́ gba ìtàn nípa yàrá lílọ tán iṣẹ́ ìṣọ́ṣọ́ ìjọba yàkọ́ gba ìtàn nípa yàrá lílọ tán ìgbéyàwó àkọ́bẹ̀ ìjẹ́ tèmi sẹ́ kí gbogbo àwọn tí wọ́n sì pẹ̀lú ọmọ kò sí látọ̀dọ̀ rẹ̀ bí wọ́n ti wọ́n sì pé ìwọ kọrin gbà mí ni Olúwa àìkójú ó tì wọ́n àìkó sì tó wọn àgbègbè Olúwa olóògbòjọ olùgbàlà mi ó yà súre sún ayé mi súre sún ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa.
àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo nígbàgbọ́ pé ìwọ ti yó dáadáa, ìwọ ti ní ohun gbogbo dáadáa, ìwọ kò ní wàhálà kankan sórí èmi. Èyí tí yó èyí tí ẹ tí sóúnjẹ kẹtẹ tí wàá ju mi kẹtọ pé mo ti yó ni. Dísìn mo sì tún wá bóyá ṣe kíni bóyá ṣe jókòó. So ẹsẹ̀ ní tí o ti rí ibi jókòó ní ọ̀sán pé òun wọ́n náà ṣe. Ṣùgbọ́n ìwọ ti ní sí ìwọ ti jókòó ti náà ṣe o kọ́ àga o tó sùn gan o tó ti ní bẹ́ẹ̀dì gbogbo ẹ̀. So dandan kọ́ ni kò gbà fúnra rẹ̀ ṣùgbọ́n o lè mọ gbà fún mi mọ́ wòrí màá tọ́jú rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ohun tí wọ́n sọ ni wípé ìrànlọ́wọ́ kò sì fún mi látọ̀dọ̀ rẹ wá. Ohun tí wọ́n sọ ni wípé kí ni ìwọ kò lè gbà mí ṣùgbọ́n èmi ń fọwọ́ sọ̀yà nígbà gbogbo nínú rẹ wípé kí ni ìwọ ń gbà mí ìwọ sì tún gbà mí ó sì tún mọ gbà mí. Ìwọ ràn mí lọ́wọ́ ìwọ sì tún mọ ràn mí lọ́wọ́. Ìwọ yóò sì ṣe bẹ̀bẹ̀ inú ayé mi ògo jẹ́nikẹ́ni orílẹ̀-òrì títí ọ̀gbọ́n tó jó òrìrì èmi kan yìí máa rí lò nípa ìrànlọ́wọ́ rẹ àti ìgbàlà rẹ ni mo ṣe ń ké bàbá sọ̀rọ̀ sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi tí gbogbo agbára tó fi sọ̀rọ̀ fi àjùlọ rẹ hàn kí gbogbo àwọn tí wọ́n kí ògo ayé mi kó bu ẹ̀kọ́ pátá kí ire ayé mi kó bẹ̀rẹ̀ ní ọ̀tún pátá nínú ògo tó wá kí bẹ̀rẹ̀ sí ní fọ̀hún kí gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ ìrànlọ́wọ́ kò sí látọ̀dọ̀ rẹ wá kí gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ kò lè gbà mí ni Olúwa kí wọ́n di ẹni yẹ̀yẹ́ kí wọ́n di ẹni ẹ̀sìn àti àwọn àtagbára wọn àní ẹni yòókù ẹni tó rọ̀ ẹjọ́ mọ́ kókó kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé gbọ́ ohun tí wọ́n wí àní ìrànlọ́wọ́ kò sì fún mi látọ̀dọ̀ wọn lọ́wọ́ àlàyé wá ní ohun tí wọ́n wí gbọ́ ohun tí wọ́n wí ìwọ kò lè gbà mí kúrò lọ́wọ́ agbára wọn àti ìjọba wọn Olúwa èmi tí fi gbogbo gbà tẹnu mọ́ tí mo sì fi gbàgbọ́ sọ wípé kí ni ìwọ Ọlọ́run tí mo gbé tí mo kẹ́ tí mo ké pẹ̀lú ìgbà gbogbo ìwọ ń gbà mí ìwọ ń ràn mí lọ́wọ́ ìwọ sì tún gbà mí ìwọ sì tún ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìwọ sì tún gbà mí ìwọ sì tún ràn mí lọ́wọ́ gbogbo òkò tẹ́lifíṣẹ́ ni òrìlọ́ọ̀lù orí tẹ́lifíṣẹ́ òṣèré ní títẹ̀lé àyọ̀gbẹ́ ìsìnjú òfin ìgbà ìṣẹ́ fún mi èyí mo ṣe ké bàbá ní orúkọ Jésù Kristi ya súrè sùn ayé mi sọ̀rọ̀ àgbà sùn ayé mi bá ṣe mo bó ni bàbá mi ṣe kéré tó àyè bá ṣe mo bó ni gbẹ́kẹ̀ mi ṣe kéré tó bàbá súrè sùn ayé mi sọ̀rọ̀ àgbà sùn ayé mi súrè sùn àgbà sùn ayé mi bàbá nínú ògo tó ká tó lè kó tó bá yà kí gbèsè fún nínú ògo tó ká tó bá yà kí gbèsè ní gbìyànjú àyè ògo tó yà kí gbèsè ní tayọ sẹ ọyà bẹ̀rẹ̀ sí gbogbo orí bàbá àtàjà àyè ìgbà tó rẹ kó dé bá yé mi àyè kó dé bá ṣe ìjọba bá ṣe lórí ìṣòro ìjọba mi ọyà ní ògo tó yà kí gbèsè ó rẹ kó ẹkọ ẹtẹ mi lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé ìrànwọ́ kò sì fi látọ̀dọ̀ rẹ gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ kò lè gbàgbé kó lọ́wọ́ agbára wọn ni bàbá àyíkú wọn gbẹ̀rẹ̀ tìjú àyíkú wọn tẹ̀lé ẹ̀ṣin àwọn tí kú yẹ kí wọ́n kú dànù àti àwọn àti àti àgbà agbára wọn àwọn tí kú tó ṣe yẹ kí wọ́n kú dànù àti àwọn àti àti agbára wọn bàbá súrò èso ayé mi sọgbà sọ ayé mi súrò èso ayé mi sọgbà sọ ayé mi ní ògùn tó wà kí bẹ̀rẹ̀ sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Gbọ́ mi dandan ni àwọn kan ni wọ́n kú àwọn kan ni wọ́n ya wèrè àwọn kan ni wọ́n sọnù tí wọ́n lè rí wọn mọ́ lórí ọ̀rọ̀ yìí àwọn kan ni wọ́n sì wà bí aláìsí tẹ̀gbẹ́sìjọ́ mọ́ ríra ṣùgbọ́n wọn ò ní lè gbójú sókè láti wọ̀ mọ́ àwọn kan wọ́n padà di ẹrú rẹ̀ eléyìí kì í sọ̀rọ̀ wípé ìwọ gọ́gọ́ lọ mú wọn nánà ọlọ́lọ́mọ̀ bó ni ó ṣètò òun lọ́mọ tọ́tọ́ sí kálukú so tí wọ́n bá wò pé àdúrà ikọ̀ ọ̀tọ̀ sí ọ èmi ò já pátá o wọ́n tá ti mọ gbàfẹ́ mi mọ́ ń wọ̀rí ọmọ pé a ní ìdójú kankan náà àhàn so orí èmi nìsín láti kékeré wá èmi ti dá ṣebú ti dá àdáyé kan gbẹ́dá nǹkan sọ tí ẹ bá sọ Ọlọ́run tó gbà mí débi tí mo dé mọ́ ìwọ nìsín alóyún rẹ nínú owó àbí ọsínú owó sínú ọlá sínú ọrọ̀ òtún rí hàn kó owó fún òtún náà tọ́jú rẹ ìwọ ní ìṣe ọmọ bóyá ẹsìn ṣe wàhálà láti rówó nítorí pé gbogbo ẹ ìgbádùn ní ọlá ọrọ̀ ojú sínú ilé ojú sínú gbogbo ẹ sórí mi ọ yàtọ̀ síra wọn Ọlọ́run ni so mọ gbà fèmí dandan kò ní kọ gbà fúnra rẹ ṣùgbọ́n ọmọ wọrí o èmi náà tó mọ bọ fi kún èyí tó ti níyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àníṣe èrè rẹ ni mo béèrè fún súre sínú ayé mi àṣẹrẹ sọ sínú ayé mi gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni ayé mi iṣẹ́ mi ilé mi ọ̀dọ̀ mi iṣẹ́ ìránṣẹ́ mi gbogbo sí tèmi kó bẹ̀rẹ̀ sí ní fọ́ nínú ògo kí gbogbo àwọn tí wọ́n sọ wípé ìrànlọ́wọ́ kò sí látọ̀dọ̀ rẹ kí gbogbo àwọn tí wọ́n sọ wípé ìwọ kò lè gbà mí ni kí wọ́n di ẹni tí kò ṣí èyí tí kú kó kú dànù èyí tí wèrè kó yá wèrè dànù èyí tí àtìpá kó dàgbà èyí tí ẹni kó di ẹrú èyí tí wọ́n kó bẹ̀ sí ṣe wọ́n ní gbogbo ọ̀nà èrè àyèbò kó bẹ̀ sí ní pọ̀ sí lójúmọ́ pẹ̀lú ògùn tó ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ìre àìsúre sínú ayé mi, Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní orúkọ Jésù Kristi. Ìjọba ìwọ lọ́ba tó ní gbogbo àti bàbá súre sínú ayé mi, sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi. Ìjọba ìwọ ni ìgbàlà mi, ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi, ìwọ ni ìrànlọ́wọ́ mi tòótọ́. Àyíkò sí ọ̀rọ̀ àti gbẹ́kẹ̀lé mi àkàn fún mi kankan. Bàbá súre sọ èso àtàgbára sínú ayé mi, ayé mi, iṣẹ́ mi, ilé mi ọ̀dọ̀ mi, ṣọ́ọ̀ṣì àṣẹ ìjọba àti bó ṣe wọ́n dá. Òyà kọ́ bẹ̀rẹ̀ sí fún ọdún ògo, òyà kó gbà yín padà lọ tó bá wá dà, àkọ́bẹ̀ sí gbìyànjú ògo, kọ́bẹ̀ ìta inú ògo, àìlóore wọ́n bẹ̀rẹ̀ sí ṣe fún mi sẹ́, àìkí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pé kí ni ìrànlọ́pọ̀ sí látọ̀dọ̀ rẹ̀, kí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pé kí ìwọ ọlẹ́ gbà mí ni, àìpápátá àìkí wọ́n bí ẹni ẹ̀sìn, àìkí wọ́n jẹ́ ẹni ẹ̀sìn, èyí tí kókó kú dànù, èyí tí wẹ̀rẹ̀ kọ́ yàwó dànù, èyí tí nínú kó dànù, èyí tí ẹnu kọ́ lọ jẹ́ wọ́n bátá, èyí tí sakọ́tà kọ́bẹ̀ sakọ́tà káàkiri, bàbá súre sọ ayé mi, látọ̀dọ̀ bá sọ ayé mi, ó yá súre sọ ayé mi, sọ́dá bá sọ ayé mi, olúwa ìtàn orí ọ̀tún kọ́ bẹ̀rẹ̀ ní ayé mi báyìí, ìtàn orí ọ̀tún kọ́ bẹ̀rẹ̀ ní iṣẹ́ òjò mi, ìtàn orí ọ̀tún kọ́ bẹ̀rẹ̀ ní iṣẹ́ ọ̀sẹ̀ mi, àìtàn orí ọ̀tún kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ṣe bọ́ bátá pẹ̀lú agbá tó mi jẹ́ lọ́rùn ni, olúwa àìrànlọ́wọ́ àtòkè wa, ìgbéga àtòkè wa, nígbà àtòkè wa, ó yá kí bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo náà, ògo kó sì bẹ̀jẹ̀ tó bá súre sọ ẹ̀mí sọ̀rọ̀ bá súre sọ ẹ̀mí sọ̀rọ̀ tàbí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ́ta. Ọlọ́run súre sínú ayé mi, Ọlọ́run ti súre sínú ayé mi, Ọlọ́run ti sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi. Nínú ògo tí kò nẹgbẹ́, tí kò nákàwé, tí kò lójúmọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní alágbára àbí Ọlọ́run tí wọ́n sọ pé ìrànwọ́ kò sí fún pé ẹni Ọlọ́run lè gbà mí ni, gbogbo wọn di òkú, gbogbo wọn di àwọn àtẹ̀pá, gbogbo wọn sọ agbára wọn nù àti àwọn àti ilé ọ̀nà wọn, wọ́n di oníwọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tó ní gbogbo agbára, Ọlọ́run olùgbàlà tòótọ́, àìlọ́rọ̀ àyàṣepẹ́, Ọlọ́run àṣẹ lóore tòótọ́, ó súre sún ayé mi, ó sọ àtàgbà sún ayé mi, èrè àti agbára yẹ àti ọ̀rọ̀ yẹ, ó fìdí múlẹ̀ ní ayé mi, ó lápá rere, ayé mi bẹ̀rẹ̀ sí ní gbòòrò lógo, àìṣọ́ṣọ́ bẹ̀rẹ̀ sí ní gbòòrò lógo, ìṣọ́jọ́ bẹ̀rẹ̀ sí gbòòrò lógo, ohun gbogbo ṣe bẹ̀rẹ̀ sí gbòòrò lógo, bẹ̀rẹ̀ sí fọ̀ lógo, ìrẹ́rẹ́ pátá bẹ̀rẹ̀ sí wá ṣiṣẹ́ pẹ̀lú ògo tó ga jùlọ, orí pátá bẹ̀rẹ̀ sí fífún ní pẹ̀lú ògo tó ga jùlọ, ìrànlọ́wọ́ àtìkọ́ àdìmọ̀ bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ọ̀nà, àtìlẹ́yìn tó bẹ̀rẹ̀ sí nígbà ní gbogbo ìgbà àpẹẹrẹ tó bẹ̀rẹ̀ sí gbogbo náà nílé kí mo bẹ̀ sí tayọ gbogbo agbára gbogbo ìjọba gbogbo ìgbìmọ̀ gbogbo èrìyà gbogbo kórajọ gbogbo ọmọ ìtọ́sọ wípé àríyànlọ́wọ́ kò sí láti ọ̀dọ̀ Ọlọ́run ni àtọ́gbọ́ yóò sí Ọlọ́run lè gbà mí ni pápátá gbogbo wọ́n di ọ̀họ́ àti gbogbo wọ́n di wèrè àti gbogbo wọ́n di oníwọ̀nàwọ̀nà àti ilé àtúntò àtọ́gbọ́ agbára gbogbo àti mo gba ìgbàlá pátápátá mo gba ìgbé pápátá mo gba ṣé pápátá nínú ògo tó kátó lẹ́gbẹ̀ẹ́ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò àti èmi àti ilé àtúntò àti gbogbo ṣe pápátá àti mo bẹ̀rẹ̀ sí pọ̀ ní ògo ìdẹ́pátá bẹ̀rẹ̀ sí wà lọ́sọ̀ ní ògo àti mo bẹ̀rẹ̀ sí ní kẹsẹ̀ láyé èmi kì yóò wà lẹ́mọ̀ èmi ọmọ gbòòrò sí nígbà gbogbo ìtọ́pọ̀ náà tún ṣúlẹ̀ sọ́yìn tó sọ̀rọ̀ àti rẹ̀ mi ó sì fi àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ dáyé mi ó sì lápàdé nígbà tó lọ́dọ̀ gbogbo nípa àgbà àti àṣẹ rẹ̀. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ́ta. Gbogbo ẹ̀yà ń kẹ̀rù ní sí ayọ̀ oníròyìn ayọ̀ mi, Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé yín kalẹ̀ kì í ṣe nítorí nǹkan méjì, nítorí ti tèmi ni. Fún kíni? Láti mọ́ mú kí gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi kọ́ mọ́ tèmi lọ́wọ́, láti mọ́ mú kí gbogbo tí ń ṣe ògo mi kọ́ mọ́ búyọ, láti mọ́ mú kí ọmọ ṣe ṣì ní àbídìwọ́ àbídìnà fún mi, láti mọ́ ṣe rere, láti mọ́ mú kí gbogbo ìrànlọ́wọ́ tí ayé mi nílò kọ́ bẹ́ẹ̀ sí kàmíà. Ọ̀yá mo pàláṣẹ fún yín, ìdí abájú tó náà fi gbé yín kalẹ̀ ní onírúurú ọ̀nà ni. Ya ẹbẹ̀ sí mú ṣẹ́ṣe lórí rẹ̀, ẹbẹ̀ tí sàmì fún mi, ẹbẹ̀ sí múre ayọ̀ fún mi, ẹbẹ̀ tí sàmì fún mi, ẹbẹ̀ sí wọn eré ayọ̀ tó ga tó lógo tó tẹ̀ pé kí ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ tètè mi kí ojú kó pọ̀ mọ́ ti gbogbo àwọn tí wọ́n sọ wípé ìrànlọ́wọ́ kò sì fún nípa ti Ọlọ́run, ipò Ọlọ́run kò lágbára láti gbà mí ni. Orúkọ Jésù lẹ́mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi, gbogbo ẹ̀yà ń gẹ̀lú ní sọ̀rọ̀ ìròyìn aṣọ mi. Ọlọ́run tí a ti gbé yẹn kalẹ̀ kì í ṣe fún nǹkan méjì, fún nǹkan ẹyọ kan ni. Àyè láti mọ kọ́ gbogbo tí ń ṣe eré ayọ̀ mi wá fún mi ni, láti mọ mú kí ayé mi kọ́ mọ kún fún ayọ̀, ìgbéga, ìbùkún àti ìrànlọ́wọ́ àti orí tẹ̀mí mọ́ wa, ìgbéga àti orí tẹ̀mí wá, láti mọ gbé ní àlàáfíà ní àdéhùn láàrin kankan ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní rere lọ. Yóò orúkọ Jésù Kristi. Láti orí tẹ̀mí wá ní orúkọ Jésù mọ́ pàṣẹ pẹ̀lú agbára àti bàjẹ́ mú ọ̀rọ̀ náà tó ga tó lóko tó gbé tó gbọ́dọ̀ ga gbogbo orúkọ ni. Àìtọ́wà gbé ẹ̀jẹ̀ Jésù Kristi ni. Ẹ̀bẹ̀ kọ́ láti mọ̀ sí àmì fún báyìí. Ẹ̀bẹ̀ kọ́ láti mọ̀ sí àmì fún báyìí. Ẹ̀bẹ̀ kí láti mọ̀ sí àmì fáyìí. Ẹ̀bẹ̀ kọ́ láti mọ̀ sí àmì fáyìí. Gbogbo orí àjọ tọ́tọ̀ lọ́bẹ̀ ẹ̀bẹ̀ kọ́ lé mi lọ́ba. Àìgbogbo bí táwọn ẹ̀ka ti wọ ẹ̀bẹ̀ sí àbẹ̀ kọjá láti mọ̀ gbàjọ́ fún mi, láti mọ̀ gbàjọ́ fún mi. Nínú ògo tó ká tó ayé mi fúnbẹ̀ sí mi fún báyìí. Àìní ògo tó ká tó ayé fúnbẹ̀ sí mi. Gbogbo àwọn tí ayé mi nílò gẹ́gẹ́ bí òrìnà gẹ́gẹ́ bí lórí ni. Ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ mi sẹ́. Àìgbogbo tí ayé mi nílò láti mọ̀ fún òun láti mọ̀ gẹ́rọ. Ẹ̀bẹ̀ kọ́ fi sẹ́yìn pa bá aṣọ. Nítorí ara ìdí èyí ni. Mo lọ sí gbé kalẹ̀ àní fún mi, láti mọ̀ tí a mi fún mi,
láti mọ mi pọ̀ ní ògo, láti mọ mi pọ̀ ní ìgbéga, láti mọ pọ̀ ní ìbùkún, láti mọ pọ̀ ní àṣeyọrí. Ó kí gbogbo àwọn tí wọ́n pẹ́ lágbára ni wọ́n tí wọ́n gba ní ọlọ́run tí wọ́n kì í sábà tí wọ́n kì í sọ ọlọ́run ìyàgbọ́n bẹ̀rẹ̀ sí mọ́fọ́ àgbọ̀n ṣe mi àgbọ̀n ẹ̀sùn dànù ẹ̀yìn àyọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ sí lóògùn tó ga jù tó dẹ̀gbẹ́ ẹ̀yìn àyọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ sí pọ̀ nípa agbára àtàṣù lọ́rùn àìrí ògùn tó ga kébì kébì sílẹ̀ kébì sí gbìyànjú lójoojúmọ́ ògo ìkó tí mo jẹ́ lọ́gbọ̀n jẹ́ tọ́lọ́run lọ àṣẹ ni mo pa àwọn ìjọba àwọn ìgbẹ́ yàtọ̀ ìṣàjẹ́ kí láti mo ṣe àmì fún mi ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ta ni ọ́ ta ni yín ìgbìmọ̀ òun ní ìbólẹ́wà ìyẹn ọkàn mi orúkọ yóò kọ ìkẹmọ jẹ́ ẹ̀yin lẹ́mọ̀ wàhálà àti ìdààmú àti ìfòrò ayé tí ń nìyẹn ṣùgbọ́n ohun kan ṣoṣo tó dẹ̀ mí lójú ni wípé kí ni Ọlọ́run ló lùrànlọ́wọ́ títí mi Ọlọ́run ló lùgbàlà títí mi mo gbàgbọ́ mo gbẹ́kẹ̀lé mo képe ó gbọ́ tèmi ó sì ń gbà mí bẹ́ẹ̀ ni ó tún gbà mí títí yóò tún mọ́ gbà mí títí lálẹ́ gbogbo yín pátápátá ẹni yòówù kó wù kẹjẹ bí yòówù kó wù kẹwà àti ẹ̀yin àtàgbà àti lẹ́yìn tẹ̀sán pé ẹ̀yin ni ayọ̀lẹ́dá ní àfọ̀gbọ́njá ní fún ayé mi àbí fún ṣẹ́dá àbí fún ọjọ́ mi àbí láti mọ̀ fà kú mi sọ láti mọ̀ fọjọ́ mi ṣòfò ìfẹ́ mọ ẹni tẹ̀ ṣe ẹrún dànù ẹ ṣòfò dànù balógun tó ní bí àti lè ṣe ọ̀run ní bí àti lè ṣe ọ̀run ọ̀hún òdìdọ̀pọ̀ ní Samaria ni ó di àtẹ̀pá bóyá gbogbo yẹn di àtẹ̀pá igi ọ̀pọ̀tọ̀ tó kọ̀ láti so èso fún Jésù Kristi tó ní òun tó ní àkókò òun ò tí tó ọgbẹ́dàrú ti gbogbo yẹn ẹgbẹ́dàrú ti gbogbo àti ilé àti àti gbogbo agbára yẹn Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ pé àmúyó bí ọtí wẹ̀lẹ́ mú ẹ̀jẹ̀ rẹ̀ àmúyẹ́ sì jẹ́ náà jẹun ya ẹbẹ̀ sí mú ẹ̀jẹ̀ náà mú ẹbẹ̀ sí jẹ́ náà jẹun ẹbẹ̀ sí jì sínú ọ̀fìn tẹ̀ gẹ́gẹ́ fúnra yín ẹ̀jẹ̀ ògbà ìkó lórí àlàyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi àríta ní àárẹ̀ yìí wo ni ìgbìmọ̀ wo ní ìjọba ní agbára wo ni yẹn àrí bí ìgbọ̀ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì jẹ́ ìfẹ́ mọ bí jẹ́ wà ìfẹ́ mọ ìgbìmọ̀ wo ni ìfẹ́ mọ orúkọ olè jẹ́ àti ẹ̀yà sílẹ̀ àti agbára yìí wà ńlá àti dàmú àti fòrò lélẹ́yìn òun kọ́ sọ tó tẹ̀mí lójú lè wí pé kí ni Ọlọ́run ẹlẹ́dọ̀ òun àti ayé òun ní olùrànlọ́wọ́ ti mi òun ní ìgbàlà ti mi òun ràn mí lọ́wọ́ nígbà gbogbo òun gbà mí nígbà gbogbo ó sì ràn mí lọ́wọ́ ti ṣe ó bẹ̀rẹ̀ tó gbà mí ti ṣe bẹ́ẹ̀ ni ó tún mọ̀ ràn mí nígbà gbogbo yóò tún mọ̀ gbà mí nígbà gbogbo àyè ìdájú ó sì dàbí lójú mo sì gbàgbọ́ lójú mo sì gbẹ́kẹ̀lé bẹ́ẹ̀ ni kì yóò jó tì mí lálẹ́ ìjọba nígbà gbogbo ìgbà mọ̀ lẹ́kẹ̀ẹ́ mọ́sán tàwọn sá àyè ẹnikẹ́ni òtún sí láti yọ̀bẹ̀lẹ̀ mímọ́ tàwa ní ẹ̀yìn tẹ̀sán pé ẹ̀kọ́ ní gbọ́ ẹ̀kọ́ nígbà ẹ̀kọ́ yáwọ́ láti mọ̀ jẹ́ ènìyàn lẹ́nu àbí ìnira àbí àtakò àbí àfakọ́ ìṣòro àwọn ọjọ́ ìṣòfò ẹni yòówù kó wù kọ́ jẹ ẹni yòówù kó wù kẹ́ jẹ ìgbéyàwó àti ìyàtọ̀ ayé wọ́n pàṣẹ mi ọ̀dọ́ ẹ̀ṣọ́ dànù àdéhùn dànù nítorí wípé kẹ́ni àtàtì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ láti ẹ̀nà ọlọ́wà rẹ̀ bá àmúyó bí ọtí wá dùdù lẹ́mú ẹ̀jẹ̀ náà àmúyó àjẹrò ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ sí jẹrẹ àjẹrò ẹ̀bẹ̀ sí mú ẹ̀jẹ̀ náà àmúyó nítorí àtàtì fìdí rẹ̀ múlẹ̀ wípé balógun ọ̀run ni tọ́sọ pé ọ̀run ò lè dọ̀pọ̀ ní Samaria nígbà tí lè ṣí ọ̀run ni ó jẹ́ àtẹ̀pá ní ọ̀yà gbogbo ẹ̀jẹ̀ àtẹ̀pá ní àtẹ̀lẹ́sẹ̀ àwọn èèyàn bá gbogbo ẹ̀jẹ̀ ń sọ wípé kí ìgbàlà kò sùn látọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀jẹ̀ sọ pé Ọlọ́run ò lè gbà mí ni àti gbogbo ẹ̀jẹ̀ pé ẹ̀dá alágbára àbí Ọlọ́run lórí ayé àti orúkọ sí láti mọ̀ fàkúrú láti mọ̀ fojú òbí sófo ni ẹ̀yin lọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ṣe fún àti ẹ̀yà sílẹ̀ àti bàbá yẹn àti ẹgbẹ́ dànù igi ọ̀pọ̀tọ̀ kọ́ ó ní òun ò tí ì ṣe táwọn òun ò tí tó ìtẹ́gbọ́ òun jẹ́ bísọ̀ òun ò lè fún Jésù ní ẹ̀wọ̀n tí ń bẹ̀rẹ̀ ẹ̀yà ọ̀gbẹ̀dẹ̀ àti gbogbo ni ẹ̀yà gbogbo ní pápátá àìtẹ́ sọ pé láyé ẹ̀kọ́ nígbà tẹ́gbọ́ yẹn ìròyìn jáwọ́ àìláti fẹ́ iná oṣù láti mọ̀ tẹ̀sí láti mọ̀ fún láti mọ̀ gbólógbó ni Ọlọ́run ti ṣúrò sí ayé mi o Ọlọ́run ti gbà mí o Ọlọ́run ti ṣe pẹ̀lú ayé mi o Ọlọ́run ti ṣe aṣọ ayé mi èmi ń fọ̀ ní kò mọ̀ ń gbẹ̀rẹ̀ kò mọ̀ sí tẹ́lẹ̀ tí mo ta aṣọ ní ojúmọ́ àyà ẹni yóò wọ̀ wẹ̀ ẹ̀bẹ̀ sí gbẹ dànù tí gbogbo àti ilé àtúnyẹ̀ ẹ̀bẹ̀ sí gbẹ dànù ẹ̀ṣọ́ dànù ẹ̀jẹ̀ ojú kò sí mọ́ àgẹ́bísọ́ bàtí wọ́n ti pààrọ̀ pẹ̀lú ìbínú náà oṣù múlò yẹn àdẹ́rù dànù tí létí ẹ̀tí gbogbo ẹ̀sìn pápá ìgbà gbogbo ògbọ́n sì tẹ́tọ́ pápátá yóò tún mọ̀jẹ́ tó jẹ́ àyè pẹ̀lú nítorí pé òun nìkan ló ní owó àti ẹ̀yẹ tó lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run ìwọ tó ní gbogbo agbára níkàáwọ́ tó ní gbogbo ògo jútà tẹ wá lọ wà á túbọ̀ sọ agbára àti àṣà àtijọba rẹ kárí gbé sọ̀kalẹ̀ ìwọ ló ń gbàjọba láti ilẹ̀ wa ìwọ ló ń gba gbogbo láti ilẹ̀ wa lónìí ìwọ náà ló tún gba gbogbo ògo ló tún jẹ́rìí agbára rẹ tó ṣe gbọ́ títí wa tó ṣe gbé àbálágbà tán ju bí a ṣe rí ọ láti ilẹ̀ wa ju bí o ṣe fara hàn lónìí lọ àní nígbà gbogbo ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wáti ní gbogbo ọjọ́ wá túbọ̀ fi agbára rẹ hàn wá túbọ̀ sọ agbára rẹ wá túbọ̀ sọ ìjọba rẹ wá túbọ̀ yin arúgbó bó ṣe arúgbó nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àtàwátà wa níbí ni o àti gbogbo àti wọn gbọ́ àti wọn wò àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ
orúkọ Jésù Kristi Ọlọ́run ògo Ọlọ́run alágbára Ọlọ́run agbanilágbàtà ìwọ Ọlọ́run atóbi jùlọ tèmi ìwọ ni Ọlọ́run náà ètò ìjẹ́rìí agbára rẹ̀ bọ̀ láti ilẹ̀ wa tó ti fi túbọ̀ agbára láti ilẹ̀ wa tó ti ṣe ìrànlọ́gbọ̀ láti ilẹ̀ wa tó ṣe gba gbogbo ògo ọ̀yà síwájú àṣàjọ́ àmọ́ gba gbogbo ògo lọ ìwọ náà ló ti gba gbogbo ògo tòní ìtọ́sí láti mọ gba gbogbo lọ ìtọ́sí mọ gba gbogbo lọ àìníjú tí àjẹwà lọ àìníjú tòní ọ̀yà wàá tún mọ̀ jẹ́rìí agbára ìbòjì agbára rẹ̀ wàá tún mọ̀ sọ agbára ìkàbọ̀ sọ agbára wàá tún mọ̀ yá gbogbo ṣe ìrànlọ́gbọ̀ wàá tún mọ̀ fíjọ́ bẹ́ẹ̀ bó ṣe fẹ́ràn wàá tún mọ̀ sọ bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ tó ṣe wàá tún mọ̀ gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó ṣe bó ti fẹ́ nìkan wàá tún mọ̀ bẹ́ẹ̀ kọ̀kọ́ wà wàá tún mọ̀ bẹ́ẹ̀ kọ̀kọ́ bó ṣe gbé wà ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn àti gbogbo tó fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù jẹ́ kẹ́kọ̀ọ́ kátùmọ̀ orí tó bá gbà tí a lọ́dẹ̀ kọ̀kọ́ kẹ́kọ̀ọ́ kátùmọ̀ ní ẹ̀yà tó ká tó lógo jọ ìyẹn àtàwátà wà níbí àti bó àti wọn gbọ́ tí wọ́n wà àti bó àti wọ́n wà ní agbègbè tí wọ́n gbòòwò àti àti wọn tí wọ́n gbèdé wa ní orúkọ Jésù ìjẹ́ òwò ẹ̀kọ́ tó mọ̀ jẹ́ náà lọ Olúwa jẹ́ ká ìmọ̀ rí ẹwà àti gbogbo ẹ̀kọ́ lọ agbára rẹ̀ àṣẹ ètò rẹ̀ àtúbọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òwò ẹ̀kọ́ sì mọ̀ jẹ́ jẹ́ ẹ̀rí rẹ̀ tó ká tó lógo tó tẹ̀ gbọ́tò náà àkóso mọ̀ jẹ́ jẹ́ nìkan pátá níbi tẹ́lẹ̀ kan wà ní wa lóògùn mẹ́rin àgbàlá yẹn yẹn àwọn àtàwọn àti wọn wà pátá òwò ẹ̀kọ́ sì mọ̀ jẹ́ jẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo dá gbogbo ogo padà sọ́dọ̀ rẹ fún gbígbà tí wọ́n tún gbà mí fún àṣepé tí wọ́n tún ṣe inú ayé mi ọjọ́ tóní fún ìrànlọ́wọ́ àtòkè tí mo bẹ̀rẹ̀ sí ní rí gbà ju òwòye àti fojúsùn mi lọ nípa agbára rẹ àti gbogbo tó fi ń jọ́ lọ́rùn ni ìjẹ́ pé kí ni gbogbo àwọn tí wọ́n pẹ̀lú alágbára ni gbogbo àti wọ́n pẹ̀lú àwọn ọlọ́run ni láti mọ fàkúmi láti mọ fojú omi sọf láti mọ fojú omi sọf láti mọ wé láti mọ dábì tó sùn kọ́lẹ̀ ni gbogbo wọn pátá wọ́n ti di òkú wọ́n ti di ohun tí kò ṣe bẹ́ẹ̀ ni nígbà agbára àti ìròyìn fàtàánú àti ìgbàlá rẹ̀ nínú ayé mi àti ìrànlọ́wọ́ rẹ̀ lójoojúmọ́ ìgbẹ́ mọ̀ gbòòrò ìgbé sì mọ̀ gbòòrò náà ògùn ni mo sọ wípé ṣé mo ní ìyìn fún orúkọ rẹ̀ àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èmi yìnyín ológo Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ èmi gbọ́ orúkọ rẹ̀ ga atóbi jùlọ mo sọ wípé o ṣe mo sọ wípé o ṣe o mo sọ wípé o ṣe Jésù ọmọ yìnyín ọ wípé àní orúkọ rẹ̀ ó ń gbà mí là orúkọ rẹ̀ ó ń gbé mi ró orúkọ rẹ̀ ó ń dá mi láàrin orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí o ṣe wí àríkèfì gbèrè gbogbo àríkò ń bèrè mo ṣe nígbà látọ̀dọ̀ Ọlọ́run látòrí tèmi mọ́ wa ògo 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 ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àrífò ìṣẹ̀lẹ̀ ọkàn láti mọ gbọ́ igbe àti ẹ̀bẹ̀ mi nígbà gbogbo láti mọ fi dáhùn bèrè mi fojú bó ṣe mẹ́rọ láti mọ gbà mí nígbà gbogbo láti mọ ṣàṣepọ̀ ìtọ́ka tó lògùn ayé mi mo mọ̀ lóore mo sọ wípé ṣe fún àṣepọ̀ ìtúnṣe ní ayé mi nítorí pé gbogbo àwọn tí wọ́n sọ wípé kí ni àwọn ọlọ́run àbí àwọn alágbára ni láti mọ yẹ́bi láti mọ ní ayé mi láti mọ yọ́ṣẹ́ ìyàbí sọ yọ́ mi lẹ́nu láti mọ fàákùn láti mọ fojú oṣù pápátá èyí ti sọ́wọ́ di òkú ẹ̀sọ́wọ́ di ohun tí ó ṣe ẹ̀sọ́ di wèrè di wèrè ẹ̀sọ́ oníwọ̀nrọ̀mọ́ ẹ̀sọ́ ẹni tó mọ sàkóta bí bákàkiri ẹ̀sọ́ ẹni tó bí bákàkiri ọ̀kọ́kọ́ ní wòtò ní pàtàkì lórí ayé mi láì sí lálẹ́ bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ àti ọmọ bẹ̀sí ní máa yípa gbàdá ṣe yẹ àti láti ọmọ bẹ̀sí nígbà ìgbà ìbá bẹ̀sí tèmi nínú ogun tó ọmọ bẹ̀sí fún ọmọ bẹ̀sí fún ọmọ sí gbòòrò ẹ̀ẹ́dẹ̀ ló sì mọ gbòòrò nígbà gbogbo nítorí pé ayé àti láì nígbà gbogbo ní ìṣẹ̀lẹ̀ kan ẹ̀yìn ó tún bọ̀ jìnnà fún bẹ̀sí lọ́lọ́ ìrànlọ́wọ́ àti ọmọ èmi ó tún máa bó ti gbà lọ bẹ́ẹ̀ ni èmi ó tún mọ tẹ́lẹ̀ bó ti gbà lọ èmi ó mọ nígbà bó ti gbà nínú ogun tó èmi ó tún mọ fọ ní mọ ìgbèrè nígbà gbogbo òṣìṣẹ́ bàbá òṣìṣẹ́ ọmọ òṣìṣẹ́ mi máa àtúntò mẹ́ta kan gba ọpẹ́ olúwàgbà ẹ̀yìn olúwàgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah 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 ògo ni fún wa lókè ọ̀run bàbá agbanilágbàtàn tọ́gbẹ́ ìmí àti ẹ̀là tó sì ń ṣàṣìpẹ̀ nínú ayé rẹ̀ kọ̀ọ̀kan wa ìdí ó tún mọ̀ ṣàṣìpẹ̀ ní ojoojúmọ́ ògo ni fún wa lókè ọ̀run èyí ni fún wa lókè ọ̀run fún títí bàtà agbára rẹ̀ nítorí pé láì àti ládé ó sì mọ̀ bá gbogbo ní ayé wa ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan ṣe mo tún rán wa létí nípa ìyìn ọjọ́ kan láàrin oṣù ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù tí a bá sì ọ̀pọ̀nla nílé ìbọ́sí ẹ jẹ́ ká palẹ̀mọ́ láti yin bàbá yẹn láti gbé Ọlọ́run yẹn ga láti fọpẹ́ fún láti fìyìn fún ẹni tó ṣe bẹbẹ ní àìtẹ̀mí ó ń gbọ́ nígbà tá à ń ké pé ó sì ń gbà wá pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ìyẹn nìkan kọ́ ó ń fi àtúnú rẹ̀ hàn àti tóbi rẹ̀ nú ayé wa bẹ́ẹ̀ ni àní gbogbo ọ̀nà ló ń gbà dìde ìrànlọ́wọ́ fún wa láti mọ dójú tì ní àwọn tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí fún wa látọ̀dọ̀ Ọlọ́run àlàyé wa ìgbà gbogbo ló ń gbà wá lọ́wọ́ gbogbo àti wọ́n sọ pé Ọlọ́run ò lè gbà wá àwọn tí wọ́n sọ pé ó ti tán ògbà gbogbo ló sọ ìmọ̀ àti tí wọ́n dá sínú ayé wa ìyẹn pé kò jẹ́ kí ìmọ̀ yìí tẹ́bi kọjú lórí ayé wa ẹ jẹ́ ká fayọ̀ wá hàn láti yin bàbá ẹ jẹ́ ká dẹ̀mí pọ̀ ẹ jẹ́ ká dá ògo yẹn padà sọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká fẹ̀mí ìmọ̀lẹ́ wa hàn sí Ọlọ́run ó ṣe pàtàkì nínú ìyẹn ẹ̀kan láàrin oṣù yẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù ìyẹn ọ̀túnla lélẹ̀ ń bọ́ sí mo nígbàgbọ́ wípé gbogbo wa àti palẹ̀mọ́ dáadáa láti yin bàbá yẹn láti yin Ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi ní kó tó di ọjọ́ yẹn àti ní ọjọ́ yẹn ẹ̀rí wa yóò tún pọ̀ sí ju àti wá lọ wọ́n sì gbàgbé gbogbo àwọn ọmọ tí ọdún mọ́ bọ́ ohun gbogbo tó bá lè fi yin Ọlọ́run lò
ohun kan tó ṣe pàtàkì tí mo ń tẹ mọ́ ẹni pé ìgbàgbọ́ rẹ ayọ̀ rẹ tó kọ́ níwájú Ọlọ́run. So ìlú ló lè lò ní ọwọ́ ló lè lò ní ohùn ló lè lò ní ijó ní gbogbo tó bá lò láti fi yan Ọlọ́run, pé gbogbo agbára rẹ ó ṣe kí ni òyìn Ọlọ́run. Mọ́ gba Sátánì láì láti mú kí ohun ayé yìí kó di Ọlọ́run láti yan Ọlọ́run lógo. Ìlàkọjá rẹ má jẹ́ kí Sátánì ló lò àbí àwọn ẹ̀ka ìkó lò láti fi di Ọlọ́run láti yan Ọlọ́run lógo. Gbọ́ nínú yẹn ọ̀pọ̀lọpọ̀ rere ògo tó ga jùlọ ló ń ṣẹlẹ̀ ló ń tibẹ̀ jáde kọ̀ wá tán síbẹ̀. Mo ń bẹ̀ wá mọ́ ọ̀rọ̀ wá nípa títí títà náà á rí i pé àṣìṣe wáyé nípa ti bí títà náà yẹn níbi editing, so kò jẹ́ kí a lè rí ìparí rẹ̀. èmi gan ojú tí wọn àwọn kan ni wọ́n jẹ́ wọ́n sẹ̀mí lè kan náà lórí rẹ̀ tí mo fi rí, so kì í ṣe ẹ̀bi ẹ̀dì kankan. o Sátánì lórí rẹ̀ burú tó fẹ́ kí a gbọ́ ìròyìn ayọ̀ kò sì mọ̀ pé irọ́ ló pa. Ìgbà gbogbo ìròyìn ayọ̀ yóò mọ̀ jẹ́ títí wa ní gbogbo ọ̀nà. Ọlọ́run aláṣepé yóò mọ̀ ṣàṣepọ̀ ìlú ayé wa. So àwọn ibi tí ó ti gbé dúró nígbà tí mo padà lọ wò ó àti pé àwọn ibi tí a ti gbé kéde nípa ìyìn ẹ̀kan láàrin oṣù yẹ pé ibi tí a ti gbé dànù dúró náà ni o ti gbé kú irú agbọn ibi tí a wà àwọn ọbẹ̀ nìkan ni kò sí níbẹ̀. ṣe ọmọ bìnú sọ gẹ́gẹ́ bí mo sì mọ̀ sọ ara yìí pé mo sì nídìí àdúrà lọ́pọ̀lọpọ̀ òun náà nìyẹn nítorí pé kí ni táìpé mo bá ti táìpé ohun gbogbo tí mo fi bá tó mi lọ́wọ́ ni kì í ṣe pé èmi náà ni mo ṣe anything tí mo sì gbogbo ẹ̀ tí sì mọ kíni kò lè wà tí wáyé tàbí àná yẹn orin yẹn sì wà lójú mi gidi gan nítorí pé ó ti tó jọ́ mélòó kan tí kíni agídí ìpadà sí editing tó mú kí àṣìṣe yẹn kó wáyé nìyẹn. Ọlọ́run tó ní ògo tó ní yóò sì mọ gba gbogbo inú ayé nìkan kan wá sí òmíràn tó ṣe pàtàkì náà ní ìjọba Ọlọ́run. Eléyìí mo fi báyìí kẹ́ni ṣeré, mo fi bẹ́ẹ̀ kẹ́ni ṣeré rárá tó pàápàá ìjọba ọ̀run yẹn wo ìjọba gbà ní kò fi fún un rí wípé kí ni ìrìn àjò ìjọba ọ̀run yẹn ó sì wà lójú ọ̀nà yẹn. Rí wípé ìrìn àjò ìjọba ọ̀run yẹn ò kú níbẹ̀ pẹ́ẹ́pẹ́. So gẹ́gẹ́ bí wọ́n sì mọ́ ti ẹnu mọ́ ìdáhùn ìbéèrè sí ìdáhùn Jésù Kristi yẹn nípasẹ̀ rẹ nípasẹ̀ mi kí Jésù kó láyọ̀ wípé òun rí ìdáhùn tó dára, ìdáhùn tó ṣe mú yẹn gan wípé òun padà dé òsì bá gbàgbọ́ láyé. Okun àtagbà àti ìmísí ọgbà tí mo ti tí a nílò láti mú kí Jésù kó padà dé kó sì bá gbàgbọ́ láyé kí àrùn rẹ̀ kó sì kùn káwá tó ń jẹ́ ọ̀kan láwọn tó rí oore ọ̀fẹ́ tó ga jùlọ láti bá gòkè láti bá ìjọba ní ìjọba bàbá lókè ìtàsígbà kọ́kọ́rọ́ ilé tó lọ pèsè fáwọn àyànfẹ́ ni. Ọlọ́run yọ̀dà fèmí àti ẹ̀pá pátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Ọlọ́run tí mo képe tó ń gbọ́ tèmi ó ti gbà mí ó sì ti dojú gbogbo àwọn tó ń sọ pé ìrànlọ́wọ́ kò sì fún mi látọ̀dọ̀ Ọlọ́run alààyè wá. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Nítorí wípé kí ni gbogbo àwọn tí wọ́n kóra jọpọ̀ tí wọ́n sọ pé Ọlọ́run kò lè gbà mí àbí tí wọ́n sọ pé ìrànlọ́wọ́ kò sí látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti gbèrè tùjú torí pé mo ké pe Ọlọ́run ó gbọ́ ó sì gbà mí ó sì ṣàṣì pẹ̀lú ayé mi tó ga tó lógo jùlọ. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí láéláé. Nítorí pé tí Ọlọ́run ní ògo àti ìyẹn òun lélẹ́ ti gbáròyè tó ń gbọ́ tí ó sì gbọ́ tí ó sì tún mọ̀ gbọ́ tó sì tún gbà ní nígbàkúgbà tí mo bá ń képe tó ń képe tí kálukú wa ń képe tí ó sì mọ̀ gba gbogbo láyé àti láyé tí ó sì ní pé ògo rẹ̀ pẹ̀lú ẹ̀kẹ́ tí ó sì ń fẹ́ ìgbẹ́ lórí ayé ẹnikẹ́ni náà wà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn gba ìyìn àtọpẹ́. Àwa tá wà níbí àti gbogbo àti wọ́n bọ́ àti wọ́n wò wá àti gbogbo àti wọ́n wà ní agbègbè yìí tí wọ́n gbóhùn wa tí wọ́n yàn fẹ́ dàpọ̀ mọ́ wa àbí àwọn tí wọ́n kọjá lọ àmọ́rí rẹ̀ nínú ayé wa nítorí pé ìwọ wọn lápá nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa aṣọ ipò ṣe gba ọpẹ́ àti ìyìn wa títí láwọn ọmọ yìí ọ́ láwọn gbórúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín àmín
àmín ní orúkọ ti Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Baba, oore ọ̀fẹ́ ti Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó ṣàṣepẹ̀ tó ga nínú ayé wa láì àti lẹ́lẹ́ àmọ̀pọ̀ ní bùkún àti ògbóni gbogbo ìmọ̀ bí ète bí kúrò àjọpọ̀ àwọn níbi lórí ayé wa yóò mọ̀ dá sásún lójoojúmọ́ ọlọ́mọ gbà wá ní ojoojúmọ́ yóò sì mọ̀ di ìrànlọ́wọ́ fún wa ní ojoojúmọ́ látòrí tẹ̀mí mọ́ wa orúkọ Jésù Kristi yóò mọ̀ tó fún gbàdá wa nígbà gbogbo títí láì ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́run paríparí rẹ̀ òun náà ní ìjọba ọ̀run oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àti òkè wa àtàgbọ́rọ̀ ọlọ́wà láti mọ̀ èso ìjọba ọlọ́run yọ̀dà ìfowópamọ́ta ìrànlọ́wọ́ rẹ̀ gangan láti fi ìjọba ọ̀run ṣèrè jẹ́ láti fi dé ìtàn ọyọ̀dà ìfowópamọ́ta òun gẹ́gẹ́ jẹ́ agbára wa ó sì gba gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ tẹ̀ láyà àti láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo.